God bless you. God bless you. God bless you. All my master. George Akinola, Deputy Baba Akintoye, YSDF. Bákan náà ní George Akinola ní bí báyìí àwọn ni igbákejì bàbá wa Akintoye fún ọgbẹ́gbọ́ aláwọ̀ bàbá wa Akintoye aṣáájú àgbà Yorùbá. You're welcome, sir. God bless you. Ẹ máa ma ṣe o. Yóò dáa fún yín o. Ẹ ṣàṣeyọrí o. Ẹni tí màá tún ṣe àfihàn wọn. Wáyé bàbá mo fẹ́ kẹ́ ẹ sọ̀rọ̀ torí mo mọ̀ wípé àgbàlagbà níyín. Awo kan jáde ó ní Ọ̀ọ̀ni rìsà ó ní kì í ṣọba. Bàbá ṣó yẹ kí irú ọ̀rọ̀ yẹn ti ẹnu awo jáde tó bá jẹ́ wípé lóòótọ́ lọ́mọ nǹkan tí ń ṣe. Tó bá fẹ́ máa dápọ̀ àwọn aládé má máa sọ pé láàrin Aláàfin àti Ọ̀ọ̀ni ìsàládé abọ́ rẹ̀ wá lásán ni. Eléyìí wọ́n máa pe ara ẹ̀ láròlé Oòduà àrólé bò Oòduà àbí bò láti bo síbo àwọn ọmọ Oòduà mọ́ra wọn. Ẹ bá ń bí pé nàmbá kí ló ń jẹ́ nínú ọmọ Oòduà. Ẹ kọ́kọ́ bá ń kí gbogbo ọmọ Nàìjíríà àtàwọn tó wà nílùú òyìnbó tó jẹ́ ọmọ Yorùbá. Gbogbo àgbà ọmọ Yorùbá tó wà nílùú òyìnbó tó wà ní Nàìjíríà mo kí gbogbo yín o. Lágbára Elédùà ìbànújẹ́ kéré ó tóbi àní bá pàdé o. Àní rẹni tó dépò sálà wa bẹ́ẹ̀ ni ìgbésí ayé wa kò ní rújú mọ́ wa lọ́wọ́ kò ní dàrú fún wa o. Ẹ kú dédé àsìkò yìí. Ta ni wọ́n ń pè ní Ọ̀ọ̀ni rìsà? Ẹ ṣé gẹ́gẹ́ bí àwa ṣe gbọ́ gẹ́gẹ́ bí a ṣe kọ́ lẹ́kọ̀ọ́ gẹ́gẹ́ bí adẹ̀ ti ṣe mọ̀ tẹ́lẹ̀ lórí ó tó jọ́ mẹ́ta tí àwa náà ti forí sọlẹ̀ sílé ayé. Ọ̀ọ̀ni rìsà òun ni ọba olú ayé gbogbo tó wà nílẹ̀ Yorùbá káàpàtà. Òun ni bàbá àwọn ọba tó wà nílẹ̀ Yorùbá pápátá. Òun ló jẹ́ bàbá fún wọn nítorí pé Ilé Ifẹ̀ òun ni orísun ìran ọmọ aládé ọmọ odù tó dá ìwà. So kò gẹ́gẹ́ bí ìtàn dẹ̀ ti ṣe sọ tọ́ba kan bá jẹ tọ́ba kan bá gbéṣẹ̀ ọba mẹ́rin á tún jẹ. Ọba yẹn ìbáàjẹ́ ọmọdé o ìbáàjẹ́ àgbàlagbà yóò ṣáà jẹ́ ọba náà ni. But tá a bá rò pé ọba tó wà níbí mo jù lọ pé kì í sọba olówó yẹn tanra ẹ̀ ni o. Nítorí pé àtọ̀run lọ́ba ti ń mú ipò yẹn wá sílé ayé. Ń gbóyin lọ. Àbédè mi ò yé yín. Àtọ̀run ni olúkálùkù tí ẹni tó bá dádé àtọ̀run ni ó ti mú wá. So nígbà tá a bá dẹ̀ ti yan ọba kan sípò tí Ifá bá ti yàn án tó bá ti jẹ ọba yẹn ó ti di dandan bó ti jọba náà nìyẹn. Ìgbà tẹ́nìkan bá wá sọ pé òun ò mọ̀ bí ti Ọ̀ọ̀ni ṣe jẹ́ àwọn ọ̀bàyéjẹ́ wà o àwọn ọ̀dàyérú náà dẹ̀ wà tó jẹ́ pé kẹ́ǹkan sá dàrú kẹ́ǹkan sá bàjẹ́ làwọn máa ń lé kiri tó jẹ́ pé ibi pé tíbi kan bá wà tó bá dùn wọ́n á fẹ́ kó bàjẹ́ wọ́n á fẹ́ kó dàrú wọn ò ní fẹ́ kí adùn yẹn kó máa lọ títí wọn ò ní fẹ́ kádùn yẹn kó máa lọ títí so irú ẹ̀ wà dáadáa kì í ṣe láàrin bó ṣe wà ní àárín ìjọ náà ló wà láàrin àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ so kò síbi tí ò sí àwọn ni àwa máa ń túmọ̀ wọn sí èèyàn bíi èṣù tí ò kì í jẹ́ kí nǹkan ó dáa pé àwọn èṣù kan wà tán tí kì í jẹ́ kí nǹkan ó dáa so irú àwọn yẹn ni èṣù tí ò kì í jẹ́ kí nǹkan yẹn ó dáa. Lọ́jọ́ tó pẹ́ tírú ètò bẹ́ẹ̀ bá ti wáyé tàbí mo rí lórí kí mo máa ń comment àwọn afọbajẹ ìlú Ìwó náà gbàbọ̀dì fún Ìwó bẹ́ẹ̀ ni mo sọ àwa lè fọwọ́ sọ̀yà sọ pé kì í sọba tí Ifá yàn. Ọ̀ṣọ́ba kan tó jù mí lọ nílẹ̀ Yorùbá gbogbo alájọ jẹ́ paramount rulers wọn paramount rulers nílùú ọba ríra wa kákíra wa ṣùgbọ́n èyí tá a bá rí tó bá ti fẹ́ máa bàlú jẹ́ tó fẹ́ máa fi owó rẹ̀ tó fẹ́ máa fáwọn ọba kan ní abẹ́ Ìwó
àti àwọn ọmọ ọba kan tí ẹ lọ ń gba ìgbàkúgbà tí ó fẹ́ máa ba ìlú jẹ́ irú ọba ń bá náà bá rí àdìpọ́nlé. bí ti báwo. ẹ sí nínú ọ̀rọ̀ rẹ̀ nínú ọ̀rọ̀ sísọ nígbà téèyàn bá tán bá nígbà tán bá sọ pé Ifá la fi yan èèyàn lóyè tó padà sọ pé tó padà ń bú Ifá ọ̀hún ṣe mọ̀ pé ẹni yẹn dájúdájú ó ti tàpá sọ́rí ìrùn ẹ̀ ó ti tàpá sí ṣẹ̀dá ẹ̀ ẹni bá sọ pé bóun ni tìfá ṣe jẹ́ ẹni yẹn ò mọ nǹkan tó ń ṣe mọ́ ni o so irú àwọn yẹn mo rò pé ìgbà tán fẹ́ yan owó náà fi sọ̀rọ̀ ọbẹ̀ nípa ìyànsípò rẹ̀ tó bá wọn dá èmi lójú torí tó bá ṣe Ifá ló yàn án Ifá ò kì í mú èèyàn játijàti sóyè Ifá ò kì í yan èèyàn játijàti sóyè Ifá ò kì í yan ẹni tó bá ti lè dà lúrú sóyè nítorí pé nílẹ̀ Yorùbá àti nínú ìran ọmọ aládé ẹni tó bá jọba á jọba ni á joyè ni Ifá la fi ń yàn án Ifá òun la fi ń yàn án ọ̀pọ̀lọpọ̀ èdè ṣèké àfi bóníkì ò bá gbọ́fá gbogbo àwọn tán bá dẹ̀ sọ pé ẹni ẹ fẹ́ jọba á ní ètùtù tán á ṣe fún á ní ètùtù tán máa ṣe fún èèyàn ò lè fúnra ìjọba òun ni mo fi sọ pé àwọn afọbajẹ tó wà nílùú Níwó wọn gbàbọdè fún Ìwó torí pé wọn á ṣàdáfá wọn á dá Ifá a mọ̀ dáadáa àwọn babaláwo wà ní Ìwó tán gbọ́ Ifá dáadáa nítorí a lọ bẹ̀rí àbídèmí òye so a lọ sílùú yẹn a mọ bí ìlú yẹn ṣe jẹ́ àwọn awo tó dẹ̀ wà ń bẹ̀ wọ́n yẹn ṣe lébìtà ṣùgbọ́n sẹ́mọ̀ ọ̀tọ̀ ní kí awo sọ pé nǹkan báyìí náà fẹ́ ṣe ọ̀tọ̀ ní kí àwọn afọbajẹ kán gbé ìṣẹ̀mí dé lẹ́yìn ìgbà tí Ifá bá ti balẹ̀ tán sẹ́mọ̀ pé kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè wa so mi ò bá ń gbàgbọ́ pé Ifá náà fi yàn án kì í ṣe Ifá náà fi Ifá gan ò mú tó bá ṣẹni tí Ifá mú bàbá Ifá ò mú Olúwo Ifá ò mú kí ló dé fi sọ bẹ́ẹ̀. Ifá ò yàn sípò ọba 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 ọba tó gbogbo ọ̀rọ̀ tó ń sọ ní gbogbo ọ̀rọ̀ tó ń sọ ìwà tó ń wù mo ń gbọ́ yín bàbá ó mú kí n mọ̀ pé Ifá ò yàn sípò ọba so Ifá ò yàn sípò ọba Ifá ò yàn sípò ọba sẹ́mọ̀ ẹni bá lè ba nǹkan jẹ́ àìfi jọba ẹni bá lè dàlúrú kì í jọba ìlú ẹni tó bá fẹ́ jọba ìlú wọ́n máa ń tú ìlú ṣe ni ẹni bá jọba ìlú máa ń túlù ṣe ni kì í dàlúrú àṣà lọ́ba nílùú wa náà bí adẹ̀ní ní gbogbo Èkìtì ń bí ẹ ti gbọ́ kàntàkàntà bẹ́ẹ̀ lẹ́nu ọba kan lẹ́kìtì ó máa sọ kàntàkàntà rí so irú bẹ̀yẹn náà ló ti lè halẹ̀ yẹ́ ló ti lè halẹ̀ kò lè dẹ́kìtì rárá o kò ní pẹ́ sára rẹ̀ kó gbé kọjá mọ́sálásí rárá kí ni ń bọ̀ wá sí lẹ́kìtì pọ́n àwọn Haúsá tó bá tán àwọn náà ló ń bá ṣe yẹn nǹkan tó wó dá sílẹ̀ kò kéré àwọn yẹn ti ta wọ́n rò pé wọ́n fẹ́ ta ilẹ̀ Yorùbá kan sọ́dọ̀ ẹlẹ́sìn kan náà ni kán ní kò sí ìṣẹ̀ṣe ìṣẹ̀ṣe tán ti ń ṣe kán tó bí bàbá ẹ̀ kán tó bí bàbá ẹ̀ so ẹnìkan ṣẹ̀ wá sọ pé kò sí nǹkan yẹn mọ́ kán tó ti bàbá ńlá ẹ̀ tó fà ti wà kẹ́nìkan ṣẹ̀ wá dé lọ́sàn gangan kó máa sọ kọ́tàkọ́tà. ọ̀rọ̀ kan jáde wọ́n ní kó mọ̀ lọ jẹ́ wípé Olúwo ní ń kọ́ Aláàfin Ọ̀yọ́ ní nǹkan tí ń ṣe. ẹ̀sẹ̀ ó jọ gàtí kò jọ gàtí ẹ̀pọ̀ fẹsẹ̀ méjèèjì tíró gẹ́gẹ́ bí òwe àwọn àgbà ṣe mọ̀ pé Olúwo ó wà lára àwọn tó ń kọ́
Olúwo ó wà lára àwọn tó ń kọ́ Aláàfin Ọ̀yọ́. yes wọ́n jọ lọ sí Sókótó ní tán lọ bá ọba Sókótó sẹ́mọ̀ Aláàfin sọ̀rọ̀ èdè superior ló ṣe gbé Olúwo lẹ́yìn lọ sí Sókótó so bó dẹ̀ ṣe superior lọ́yọ́ kò superior bẹ́ẹ̀ ní gbogbo ilẹ̀ kóòtù àjíire kò superior bẹ́ẹ̀ wọ́n rí àwọn ọba tán ti jù lọ mo rí program kan lórí kíní lóru ẹ̀ ni mo wò lórí kíní àwọn tán gbé adé lọ láti Ilé Ifẹ̀ lọ sí Ghana wọ́n wá sí Nàìjíríà lánàá tán wá sí palace Ọọ̀ni ó wà lórí fóònù mi mo wò lóru tán dẹ̀ júwe ilé wọn tán dẹ̀ lọ sí ilé wọn wọn àṣẹ lọ sọ́yọ́ kan sọ pé Ọ̀yọ́ náà ti gbádé lọ ìlú mélòó ló gbé adé lọ láti Ọ̀yọ́ torí ṣàṣà ní ìlú tó wà lẹ́kìtì tó wà lóńdó àti gbogbo àgbègbè tí ì ṣe pé Ilé Ifẹ̀ náà ti lọ. so ẹ̀yin ará Èkìtì gan gbà bẹ́ẹ̀. ìlú wa yìí Ilé Ifẹ̀ náà ti gbé adé wa wá láti gbé adé wa wá a ní agboolé sílé Ifẹ̀ nílùú yín tẹ́ wà yìí. kò sí gbogbo ìlú tó wà lẹ́kìtì tí ò ní orísun sílé Ifẹ̀. kí wàá ló wá mú Aláàfin ṣé kí ni tálàgbà náà Aláàfin àti Ọba Ifẹ̀. àtọ́ba Ifẹ̀ tán bá ti ń tó àgbà tán bá ń tó àgbà Ọba Benin ti ju senior Aláàfin bíi ti bò ó ti jù lọ. bíi tí bò bàbá ó ju Aláàfin lọ. Ọba Benin tó ju Aláàfin lọ. ó ju Aláàfin lọ. kí ló tẹ́ fi sọ bẹ́ẹ̀. sẹ́mọ̀ pé adé tó wà ní Benin ó senior ti Aláàfin òun ní sẹ́mọ̀ òun ò mọ ìtàn Ọba Ìwó tó dẹ̀ ń pa ìtàn fún tó ń pa ìtàn rán ẹ̀rọ fún ó fẹ́ fi sábẹ́ so that owó tó lọ ń gbà nílẹ̀ Lárúbáwá bóyá wọn àjọ máa ṣe àì kò sáṣìírí kan tó bò ẹni bá dẹ̀ sọ pé ilẹ̀ Yorùbá pé òun fẹ́ bàjẹ́ òun fẹ́ dàrú sáyé ẹ̀ lè dáa ẹ máa wò gbẹ̀yìn ẹ̀ ẹni bá tàpá tó ní bàbá wọn ò tó nǹkan kan ẹ máa wo bóun náà ó ṣe rí gbẹ̀yìn àbẹ̀dẹ̀mí òye nǹkan tó dá àwa lójú ni ẹni bá sọ pé ọmọ tó ní bàbá òun ò lówó ni ẹ̀pẹ́nu ẹ̀ láwa yẹn so ẹni bá rò pé òun lọ bá tó bá rò pé òun lè tàfá sí Ọọ̀ni ó ń jẹra ẹ̀ níyà ni kì í wọn á forí ńlá jẹ headmaster wọn kì í forí ńlá jẹ pé orí èèyàn tóbi fọ̀nà máa fi jẹ rárá kò possible ẹrun ni orí ni. torí kíní kan ò yé mi. so tírú èèyàn bá ń pariwo pé òun ní nọ́mbà wá ọba nílé ó ń tanra ẹ̀jẹ̀ ni. ó tiẹ̀ ń ọjà rẹ̀ ní ta ó ń káràmásìkì ajé. yes kán bá a lè mọ̀ pé òun ti jọba o kán lè máa sọ pé òun náà ní ìgboyàwó lónìí. àwọn yẹn owó ẹ̀yìn ọ̀rọ̀ ṣé ọba tá jí tá mú gbó só nírònú bẹ́yìn. so olúkúlùkù bẹ́ẹ̀ ní gbogbo nǹkan tó ń ṣe báyìí sẹ́yìn pé wọ́n ti bá rìkọ́ọ̀dù ẹ̀ sílẹ̀ yóò tó wà nínú ìtàn lọ́la pé ọba kan bẹ ní Ìwó nígbà tó ń jẹ ọba kan ní Ìwó ó dalẹ̀ ó dàlúrú púpọ̀ jù sẹ́yìn pé oríire kan ní fún bẹ́yẹn ó ń kọ ìtàn sílẹ̀ de àwọn ọmọ ẹ̀ ni ní Olúwo ó ń kọ ìtàn sílẹ̀ ni de àwọn ọmọ ẹ̀ so nítorí pé a ní kó túlù sí ni gbọ́dọ̀ ṣe ń bá jẹ́ náà gbogbo ẹ̀ ti dáa àwọn tó bá ṣèbàjẹ́ níbì kan ìbàjẹ́ máa gbẹ̀yìn wọn ni at the end of the day so kọ́lọ́n kó sọ wa ni. torí kíní kan mọ ìyà mí lẹ́nu bàbá ṣé orírun Yorùbá ni Ọ̀yọ́ ni. ṣé Ọ̀yọ́ Ọ̀yọ́ wà nígbà kan tẹ́lẹ̀ rí
àbídèmí òye báyìí Ọ̀yọ́ wà ilẹ̀ Yorùbá ti ilẹ̀ Káàárọ̀ Oòduà ti wà tipẹ́tipẹ́ mú kí Odùduwà gan tó dé ilẹ̀ kóòtù ó ti wà pé kíyà má bàa jẹ wọ́n nígbà táwọn Fúlàní tó ń pa wọ́n àwọn ẹlẹ́sìn Lárúbáwá nígbà yẹn ṣe rí pé àwọn náà ló pàpà dalẹ̀. ní àwọn àwọn Ọ̀yọ́ náà ló pàpà dalẹ̀ nígbà tí ọba tó ń jẹ nígbà yẹn àwọn náà ṣokùnfà bí Ìlọrin bí ó ṣe darapọ̀ mọ́ Yorùbá mọ́dé ní. ara jágajàga tó ń fà láti gbéra nígbà ayé wọn nìyẹn bọ̀kíyà má bàa jẹ wọ́n ni ọba tó jẹ nígbà náà lọ́yọ̀ọ́ ló fi wá bá Ọ̀ọ̀nìpà ilẹ̀ máa mú wa mọ́ra o ìyà ti pọ̀ jù àwọn Lárúbáwá ti fẹ́ kó wa lẹ́rú o tí ò bá sí tìyẹn ilẹ̀ Lárúbáwá ìbá ti gba bẹ̀yẹn lọ́wọ́ wọn ìbá ti gba Ọ̀yọ́ lọ́wọ́ wọn but àwọn tó dẹ̀ wà lónìí ok ẹ wò gbà kan tí mo rántí mo gbọ́ nínú ìtàn nígbà kan tó ṣe pé Ọ̀yọ́ wọ́n fẹ́ wá máa gba ìsákọ́lẹ̀ lẹ́kìtì. Ọ̀yọ́ kẹ̀. wọ́n fẹ́ máa wá sílùú wá máa gba ìsákọ́lẹ̀. Èkìtì bá òun náà fi jágun Èkìtì parapọ̀ tẹ́ bá gbé ogun Èkìtì parapọ̀ pé Ọ̀yọ́ kẹ̀. nígbà tí Orísun wá wà ń bẹ̀ Ọ̀yọ́ Ilé Ifẹ̀ wá gba tá a ti gbádé wá kò wá gba ìsákọ́lẹ̀ lọ́wọ́ wa yóò wá jẹ́ Ọ̀yọ́ kẹ̀. bí Èkìtì ṣe múra nìyẹn o. pápá ìlú tá a wà yìí wọn bá múra. bàbá wa kan wà ń gbà yẹn Fábùnmi. ọ̀rá lálàdà. akúrú tẹ̀bọ̀ntẹ̀bọ̀n lójú ogun ló bá múra pé àwọn Ìjẹ̀ṣà pé Ògèdèngbé pé àwọn jagun tán wà lẹ́kìtì ẹ wà ìran ìtànjẹ ní kan ní àwọn kan wá látọ̀yọ́ tó wá máa gba ìsákọ́lẹ̀ ń bí Èkìtì bá múra. ibi tán ti bẹ̀rẹ̀ ogun jíjà tán ti jagun tó ti parí ó wà nílùú yìí ogun ò gba tìlú yìí kọjá sí Èkìtì mímọ́ bẹ́ẹ̀ ni eégún ìlú yìí ó wà lára òun ní eégún yẹn tó fi ń jáde àyájọ́ ọjọ́ tó fi ń jáde ó wà lára nǹkan tá a fi ṣẹ́gun nígbà náà lọ́rùn nílùú yìí so kọ́lọ́run kó sọ gbogbo wa ní ìjẹkújẹ ó ti bayé jẹ́ ìjẹkújẹ ó ti dá wàhálà ọ̀pọ̀lọpọ̀ wàhálà lọ́dẹ̀ ti dá sílẹ̀ sórílẹ̀-èdè sáàrin ìlú ìjẹkújẹ ni torí tí ò bá sí ìjẹkújẹ kérò Aláàfin sọ pé kérò Ọ̀yọ́ máa pẹ̀tàn pé òun ju Aláàfin lọ. yàn pé òun ju Ọọ̀ni lọ. ìjẹkújẹ ni bẹ́ẹ̀rẹ̀ àìforí láti headmaster. so gbogbo ẹ̀yin Èkìtì kì í sọ̀yọ́ lẹ ti wá. rárá wà lọ́yọ́ kì í ṣe pé ẹ nílé lọ́yọ́. wọn ní kò sọ́ba kan lẹ́kìtì tí ò dìde láti Ilé Ifẹ̀. gbogbo ọba Ìdó tó wà níbí Orísun wà ní Ilé Ifẹ̀. Ifẹ̀ ló náà ti wá ọba Àdó. bẹ́ẹ̀ ni Orísun wọn wà ní Ilé Ifẹ̀ gbogbo àwọn lọ́ba wọn yẹn Ilé Ifẹ̀ náà ti gbé adé wọn wá. ìlú yìí nígbà tá a dé Mẹ̀sí Òkè Ìmẹ̀sí kan ti wà nígbà tá a débẹ̀ a dúró gbà tó dàbí pé sẹ́mọ̀ láyé àtijọ́ yẹn bọ́ bá ti lè jagun tó bọ́ bá ti ṣe lágbára tó náà fi ń tẹ̀síwájú ìrìn àjò bẹ́ẹ̀ àkọ́kọ́ dúró ńlẹ́sà adé Mẹ̀sí Òkè a dúró kó tó di pé àṣẹwà tẹ̀dó síbi so sẹ́mọ̀ gbogbo ìgbà yẹn kò sí ẹni tó lè sọ pé ìgbà tí a bá ti dáfá ok irú Olúwo tó ń sọ kàntàkàntàn tó sọ pé kò sí ṣebí Ifá náà fi tẹ̀lú ẹ̀yẹn dò. kíní kan tí ò wá yé mi bàbá. nígbà táwọn náà dìde nílé Ifẹ̀ táwọn Ìwó tán dìde nílé Ifẹ̀ Ilé Ifẹ̀ náà ti dáfá ibi tá à ń rìnrìn àjò tá à ń lọ yìí o àwọn ti dáfá àpẹẹrẹ tá a rí ń bẹ̀ nǹkan tí ó ṣẹlẹ̀ nígbà tá a bá fẹ́ débi tá a tẹ̀dó sí
bọ́rọ̀ Yorùbá bọ́rọ̀ ilẹ̀ Kóòtù jí bó ṣe bẹ̀rẹ̀ nígbà yẹn nìyẹn bó ṣe wà nígbà yẹn nìyẹn tí wọ́n bá dẹ̀ ti débẹ̀ yẹn àpẹẹrẹ tí Ifá sọ pé wọ́n máa rí yẹn wọ́n á tún tó Ifá yẹn dá Ifá yẹn á wá sọ pé ẹ ti dé ibi tẹ́ ń lọ o wọ́n á ṣe ìṣẹ́tù síbẹ̀. ṣebí Ilé Ifẹ̀ làwọn náà ti dìde ọmọ tó lè sọ pé òun ò wá láti Ifẹ̀ náà. torí kò yé mi o. so a jẹ́ pé Ìwó orírun Ìwó Ifẹ̀ náà ni. ó wà nífẹ̀ẹ́. kí wàá ní nǹkan tí wàá ń ṣẹlẹ̀ gan tí ò wá yé mi ni o kò sí lọ́yọ̀ọ́ o. rárá o Ilé Ifẹ̀ lórírun Ìwó wà. bàbá ẹ jẹ́ kí n máa dárúkọ àwọn ìpínlẹ̀ ẹ jẹ́ kí n máa dárúkọ àwọn ìlú lọ́sùn Ẹdẹ mo lórí irun wọn. ó wà nífẹ̀ẹ́. Ìwó Òṣogbo Òṣogbo ńkọ́. Iléṣà ó wà nífẹ̀ẹ́. Iléṣà wà nífẹ̀ẹ́. bẹ́ẹ̀ ni. kí ló ń kọ́ rẹ̀ ńkọ́. Ìkìrun ńkọ́. Ilé Ifẹ̀ náà ti lọ. ok nínú gbogbo ìlú pátápátá tí wọ́n ń bẹ ní tó jẹ́ ilẹ̀ Yorùbá àwọn wo ni orírun wọn wá láti Ọ̀yọ́. kò sí. tàwa lágbà. ẹ̀yin náà ti mọ̀ bẹ́ẹ̀ yẹn. àwọn yẹn kàn wọ́n fẹ́ gborúkọ náà ní ká lè sọ pé torí lójú tèmi bó ṣe rí nìyẹn o wọ́n fẹ́ ká lè sọ pé yes èmi náà lè sọ̀rọ̀ èmi náà ti jọba mo lè sọ̀rọ̀ èmi náà lè láyà ṣé sọ̀rọ̀ wa ló ń sọ yẹn. ẹrú ẹni bá ń parú ìtàn bẹ́yẹn gan ó yá ń tẹ̀lé nǹkan mu yóò tẹ̀yìn bá ti yó kò sí nǹkan tí ó lè sọ mọ́ àti dáadáa àti burúkú lálàyé ń sọ. kò sí nǹkan tí ò lè 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 sọ téèyàn bá ti yó. téèyàn bá ti yó tán. téèyàn bá ti yó kò sí nǹkan tí ò lè sọ. kò sí nǹkan tí ò lè sọ téèyàn bá ti yó. bàbá kíní kan wà yé mi èyí náà ni mo fẹ́ kẹ́ ẹ tàn mọ́lẹ̀ sí. nígbà tí babaláwo kan jáde ó ní kí Ọọ̀ni ó ní kó mọ̀ pé rẹ̀ ní ọba mọ́ kí lẹ rí sọ̀rọ̀ yẹn. sẹ́rí irú babaláwo yẹn mo ti sọ lẹ́ẹ̀kan mo ní téèyàn bá ti mú nǹkan yó kò sí nǹkan tí téèyàn ò lè sọ àbédèmí ò yé yín ṣe mọ̀ pé bó ṣe wà lóbì ló wà ní gbàǹjà irú babaláwo yóò lè jẹ́ pé Ọ̀yọ́ náà ló ti wá sá ó lè sọ bẹ́ẹ̀ ṣèpá fẹ́ gbèjà ìlú ẹ̀ bẹ́ẹ̀ àṣìírè ló ń ṣe bẹ́ẹ̀ àwọn kan wà tán kóòdì Ifá ẹ̀gbọ́n kan tó mọ̀ tán kóòdì Ifá tó jẹ́ pé rere là ń fi Ifá sí but ibi làwọn fi tí wọ́n sí bẹ́ẹ̀ ni wọ́n pé tí ò bá sí bẹ́ẹ̀ kò sí babaláwo tó lè sọ pé òun kífákífá tí ò mọ́tò fẹ̀ dání ṣàṣà ni ó dùn tẹ́lẹ̀kì tí ó lọ sótù Ifẹ̀. nígbà tí èèyàn ń pe Aláàfin tí ń sọ pé Ọọ̀ni ìsáládé ó ní abọ́ rẹ̀ lásán ni Ọọ̀ni kí náà ń pè lọ́ọ̀ni gan. ẹ ṣe onílẹ̀ ẹni tó nílẹ̀ ọ̀nà pè lọ́ọ̀ni ẹni tó ní onílẹ̀ òrìṣà àbédèmí òye gbogbo òkè ẹ wo gbélé àtọ̀yọ́ àti Ìbàdàn àti gbogbo ẹ̀ kò sí òrìṣà tí ò sí nílé Ifẹ̀ ẹ lọ béèrè kò sí òrìṣà bẹ́ẹ̀ tí ò sí nílé Ifẹ̀ so àfi òpònú ńlá lòun ò mọ̀ pé ibi tí gbogbo nǹkan wà pátá lórísun tó bá ti ń lọ lágboolé tó ti fẹ́ kúrò òrìṣà bẹ̀ ẹ̀ gbé dání agboolé tó ti fẹ́ kúrò òrìṣà bẹ̀ ẹ̀ gbé dání ẹ̀ ṣe kọ́pì ẹ̀ dání lọ síbi tẹ̀ ń lọ sí láti lọ máa fi ṣàdúrà nílùú tẹ́ bá ti tẹ̀dó sí. ok Èkìtì mélòó ló lọ gbé adé ló lọ gbé òòṣà ní lọ́yọ̀ọ́ Èkìtì mélòó lọ síbẹ̀ lọ gbé òòṣà gbogbo ọmọ ilẹ̀ tá à ń bọ̀ Ògún ni Ṣàngó ni nǹkan kan ni Ilé Ifẹ̀ náà ti dìde lọ tán lọ ń tẹ̀dó wọ́n rí òòṣà yẹn nígbà náà lọ́hùn
tó ṣe pé èèyàn ni wọ́n ṣùgbọ́n tán débi tán lọ tán sọra dà tán dé mọ́lẹ̀ láwọn alágbára ìgbàanì. So kò sí gbogbo ilé tí àwọn kan sọ pé báyẹn wọ́n kàn ń ríra wọn bíi pé ẹ jẹ́ kémi náà ó sọ̀rọ̀ ni but ọ̀rọ̀ téèyàn á dẹ̀ sọ tó jẹ́ pé ìgbésí ayé èèyàn á bàjẹ́ tó yẹ kéèyàn máa sọ. kò yẹ kó sọ ọ́. kò yẹ kéèyàn ó sọ ọ́ dẹ́n kàlàáfíà wà níbì kan kẹ́ torí pé bóyá ìjẹkújẹ tàbí ìmukúmu kẹ́ wá máa omi àlàáfíà yẹn kẹ́ máa dàrú. Olódùmarè gan kéyìn sírú àwọn bẹ́ẹ̀. kò sí babaláwo tí ò kí ifá tí ò ní kí Ifẹ̀ mọ́. bẹ́ẹ̀ kò sí. torí wọn kì í kí Ọ̀yọ́ o. àbí babaláwo kí ifá kó tó wá kọ́ lọ kí Ọ̀yọ́ Ifẹ̀ ni ó kì lótú Ifẹ̀. gbogbo odù yẹn pátápátá wọn mẹ́rin kò tó Ifẹ̀. eléyìí tí ìlú tólúkálùkù bá dẹ̀ wá jẹ́ pé ifá yẹn náà fi tẹ̀lú yẹn dó àbí dèbí òye báyìí wọ́n lè kí mọ́ ìlú olúkálùkù bọ̀ kì í ṣe gbogbo odù àbí dèbí òye. So àwọn tán ẹ̀ẹ́dọ́jọ́ mẹ́ta mo sọ fún àwọn mo ní gbogbo nǹkan tán ń sọ yìí mo ní bí ìgbà téèyàn bá kàn mọ̀ ọ́n mọ̀ pé àlàáfíà wà bí ìjáre ẹja dàbẹ̀rú ó ní nǹkan tí ń ṣẹlẹ̀ torí pé àlàáfíà wà àwọn kan dẹ̀ wá rò pé ẹja dàrú járe ká tiẹ̀ bóyá a lè rí nǹkan jẹ ń bẹ̀. pàápàá jùlọ àwọn èèyàn tó wà lórí afẹ́fẹ́ tó ń gbèrò yẹn kiri. yes nǹkan tí ò yẹ kó ṣẹlẹ̀ tán fẹjú ẹ̀ tán ṣe. kò sí ọ̀rọ̀ lórí yẹn Ọọ̀ni Ìrẹ̀sà ní bàbá gbogbo ọba àti gbogbo wa nílẹ̀ Yorùbá. torí ṣé tí ẹ rí Ọọ̀ni Ìrẹ̀sà tí ẹ̀bẹ̀ nìkan kan jà kò bẹ́ nìkan kan bínú. ẹ máa gbọ́ sẹ́mi pé àgbà ní olórí yìí sọ kántankàntàn olórí òkè ń sọ kántankàntàn nígbà tó mọ̀ pé òun ló lórí lẹ́ ọmọ onílù ò ní fẹ́ ó tú. onílù ò ní fẹ́ jẹ́ kí ló ò tú. ọkọ̀ ní fẹ́ kó tú ò ní fẹ́ kó tú tó bá ti tú wọn lórí ṣe mọ̀ pé ìrandíran ẹ̀ wọ́n á máa fi pìtàn sí wọ́n á máa fi pìtàn sọ ọmọ onílù ò ní fẹ́ ó tú kò ní bàjẹ́ mọ́ wa ẹni bá ń pèrò pé kó bàjẹ́ ẹ lọ wò gbésí ayé wọn nígbẹ̀yìn. Yes. So torí mo wo inú fídíò kan Aláàfin tó gbéṣẹ̀ Adéyẹmí. Yes. Ó tẹ̀ fọ́ ni. Èmi náà rí bẹ́ẹ̀ nínú fídíò yẹn tó ṣe bẹ́ẹ̀ fún Ọọ̀ni. ṣé àwa Ọọ̀ni tó ṣe jẹ́ yìí ni o. bẹ́ẹ̀ ni sáwa sọ wípé Aláàfin tó tẹ̀ fún Ọọ̀ni kò mọ nǹkan tí ń ṣe. àwọn yẹn ò gbọ́n ni wọ́n ti rò pé bóyá bàbá yẹn ò gbọ́n kò mọ nǹkan tó ń ṣe ni. ọ̀rọ̀ kan tẹ̀ sí lórí ṣèbí 48 hours ló lóun fún Ọọ̀ni kí dẹ̀ ló ṣẹlẹ̀ lẹ́yìn 48 hours rẹ̀ ṣé 200 hours gan ṣé kò tẹ́ kọjá. So kò mọ ẹni yẹn ó rò pé òun lè fi ìyẹn gbayì ni òun náà fẹ́ gbayì àwọn fẹ́ gba star nǹkan tó ń ṣe Aláàfin nìyẹn wọ́n fẹ́ gba star ni irú Olúwo tó ti gba star tiẹ̀ tó jẹ́ pé gbogbo èèyàn ló ti mọ̀ pé kò tá a sọ̀rọ̀ tẹ́lẹ̀ ó ti lè mú nǹkan èyí ó ẹ ṣàkóso oríire ń bẹ tó bá dọ̀la ọmọ rẹ̀ ó gbọ́ tán. ìyẹn ọmọ Aláàfin lọ. Olúwo òun náà ti ń bá tẹ̀ lọ báyìí. ọmọ Olúwo gbọ́ tán. yóò gbọ́ tán tó bá dọ̀la. tí ìran wọn bá fẹ́ jọba ní Ìwó lọ́jọ́ ọ̀la torí kì í ṣe gbogbo Ìwó náà ní inú ẹ̀dùn tí bó ṣe ń bá káàkiri yìí
kì í ṣe gbogbo Ìwó kì í ṣe gbogbo Ìwó inú wọn dùn sí orúkọ burúkú tá ń sọ wọ́n yẹn tá a sọ pé ẹ má dá sí yóò ti yó sẹ́rò porúkọ gidi ni ká sọ pé èèyàn nílé ayé tọ́ni wọn tẹ bàjẹ́ rí ni wọ́n bá sọ pé èèyàn. torí nǹkan tí ó wá yé mi ni pé Aláàfin Adéyẹmí tó gbéṣẹ̀ tó tẹ̀ fún Ọọ̀ni ó ju Ọọ̀ni lọ tó bá jẹ́ ní ti ọjọ́ orí àbí ó lè bí lọ́mọ ṣùgbọ́n ó tẹríba fún orírun rẹ̀. yes nǹkan tó ń ṣẹlẹ̀ gan nìyẹn ṣùgbọ́n ní báyìí Olúwo ti promise ẹ̀ lówó tán lọ ń gbà nílẹ̀ Lárúbáwá òun ló ń ṣe pé a máa ṣe àyẹ̀nú ẹja tó dà nǹkan rú díẹ̀. torí bá a ṣe ń wò báyìí bàbá ojú wo lẹ fi wo ọ̀rọ̀ Aláàfin báyìí ṣé a lè pè lọ́ba. ọba náà ni ìtàn rẹ̀ ti ń lọ bẹ́ẹ̀ yẹn ẹ gbọ́ nǹkan tí mo sọ irú Olúwo báyìí ṣèbọ́ba náà ni ọba tó jẹ tìlú rojú ọba ni tọmọ èèyàn kan tó bá dẹ̀ jẹ tìlú òrojú ọba náà ni ìtàn wọn máa ń yapa ni ìtàn wọn máa ń yapa ni so tó bá dọjọ́ ọ̀la wọn máa pa àwọn ìran ẹ̀ náà ní tàbí ìlú ẹ̀ ṣèbí ọba yẹn ìgbà kan ló ṣe báyìí ló ṣe báyìí ló ṣe báyìí àwọn aráàlú náà wọn ní ẹ wá o oyè tó ti fẹ́ dọ̀dọ̀ yín báyìí o àtúnfẹ́rú ẹni tí jó sí o tàn pé ìtàn tó dáa nìyẹn àfẹ́rú bàbá yín jó sí tó jẹ́ pé wọ́n á tún sọ bẹ́ẹ̀ tó bá yá. wọ́n á pa nìtàn ìgbà míì tá a bá fẹ́ lọ défá oyè tó yẹ bá mú ẹnìkan táwọn ará tá a bá sọ pa Ifá tó dáa nìyí o Ifá tẹni ló dáa o Ifá tẹni kù díẹ̀ káàtó tán bá wá wọ́n lè wẹ́lu mọ́ bẹ́ẹ̀ náà ni bàbá rẹ̀ jẹ́nugbẹ sẹ́wọ̀n pé ọ̀rọ̀ yẹn ti nítumọ̀ ó ti wà nínú ìtàn. so ẹ̀yin Èkìtì kì í ṣe Ọ̀yọ́ lẹ ti wá. alátọ̀yọ́. so Aláàfin Ọ̀yọ́ ò lè wá lálẹ́ lé lórí. káyọ̀ bá débẹ̀. And I'm very sure ní ìpínlẹ̀ Ògùn náà Aláàfin Ọ̀yọ́ ò lè sọ pé kí ló fẹ́ lọ sí òun ló ní Ògùn. kò lè lọ́bẹ̀. ṣùgbọ́n Ọọ̀ni lè sọ pé Ògùn state o àwọn ará Ògùn state o Ifẹ̀ náà ti wá. nǹkan tó bá rí ló lè ṣe ní Ògùn state. nǹkan tó bá wù ló lè ṣe ní Ọ̀ṣun state. nǹkan tó bá wù ló lè ṣe lẹ́kìtì. gbogbo ọba ibi tó bá lọ lẹ́kìtì tó bá ṣàdó Èkìtì ló lọ ẹ rí i pé kí ìwé á lọ pàdé ẹni gbogbo àwọn ọba tó bá gbọ́ tán bá wà nítòsí wọn á lọ pàdé ẹni ẹ k'Aláàfin máa bọ̀. Aláàfin máa bọ̀ lẹ́kìtì ẹ ọ̀nbọ̀ náà nù. ọ̀hún pàpà ẹ̀ pé ló ń gbé èso rere àjòyè sí. ṣe ní ọ̀rọ̀ dẹ́n sọ yìí bàbá ẹ jẹ́ ká ọ̀rọ̀ ti di pé ká tiẹ̀ fojú wò dáadáa báyìí sìn báyìí bàbá ìpínlẹ̀ Ọ̀ṣun Aláàfin Ọ̀yọ́ ò lè sọ pé ọ̀dọ̀ náà ti wá. rárá o. gbogbo ọmọ Ọ̀ṣun mọ̀ wípé Ifẹ̀ la ti wá. now ìpínlẹ̀ Ògùn kò lè. Ògùn state gbogbo wọn ti mọ̀ tẹ́ bá bi wọ́n lè rí pé níbo ni orírun lẹ Yorùbá wà nífẹ̀ẹ́ ni. bẹ́ẹ̀ni. Èkìtì ńkọ́ gbogbo Èkìtì. tẹ́ bá wo ọdún ìṣẹ̀ṣe tá a lọ sí níbẹ̀ nígbà tá a lọ sí ọdún Ifá àwọn tó wá láti Èkó Ifẹ̀ náà wá sí àwọn tó ń wá láti Ògùn Ifẹ̀ ńlá tó pàdé ti Benin lọ́hùn Ifẹ̀ ńlá ti pàdé àwọn tí Oǹdó Ifẹ̀ ńlá ti pàdé. ok a ṣe sọ pé Ọ̀yọ́ la ti fẹ́ lọ ṣèfà àgbáyé. ẹ dọ́jọ́ rí lọ mọ́ ṣèfà kankan. rárá o kí la fẹ́ lọ sí. bàbá mo fẹ́ kẹ́ kí Ifá kan tó nífẹ̀ẹ́ nínú máa fẹ́ kẹ́ kí Ifá kan tó lọ́yọ̀ nínú. Ifá gùn rẹpẹtẹ. mo fẹ́ kẹ́ kí tó ní ọ̀rọ̀ Ifẹ̀ nínú. ẹ̀ẹ́dà kọ́lé Ifẹ̀ kíní kan ló tu Ifẹ̀. ẹ ṣé
Ọlọ́run kó sì wá dáadáa. Ifá kan sọ pé pẹ̀tẹ́lẹ̀ rẹ̀ tí ò níyangí ó ní babaláwo eku adéfá fún eku lótú Ifẹ̀. Lótú Ifẹ̀. Babaláwo ẹja adéfá fún ẹja lótú Ifẹ̀. Babaláwo ẹran adéfá fún ẹran lótú Ifẹ̀. Babaláwo ọmọ ní òtú Ifẹ̀ náà adéfá fún kírun wọn má bàa rún ní. Lótú Ifẹ̀ ni kì í ṣe lótú Ọ̀yọ́. So àjẹrọ náà pa èké náà ṣe ẹ rò pé Ilé Ifẹ̀ lè parun láéláé. Láéláé. Gbogbo ìṣà tó wà ń bẹ Ifá ní kankan ṣe ẹ rò pé ó lè parun. Kò lè parun báwọn kan bá ṣe ń lọ àwọn míì ó tún dìde pé nǹkan wà ní. Tẹ bá wo nígbà ayé àwọn bàbá wa ẹ mọ̀ pé kò sí ilé ìjọsìn Ifá ṣe ẹ mọ̀ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni. Káàkiri báyìí ilé ìjọsìn Ifá ti wà. Káàkiri báyìí a ti ń rí Bíbélì Ifá tá a sọ pé ìwé báyìí báyìí ló sọ báyìí tá a ti ń kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ Ifá tó mú kí n mọ̀ pé kò sí. So k'Olódùmarè kó ṣe dáadáa fún wa. Ṣùgbọ́n bàbá tẹ bá wà wò dáadáa ní gbogbo Èkìtì parapọ̀ Ilé Ifẹ̀ lẹ ti wá. Bẹ́ẹ̀ni. Kì í ṣe pé ẹ fẹ́ràn Ọ̀yọ́. Àwọn náà àjọ sẹ́mọ̀ àjọ wa láti Ilé Ifẹ̀ ni. Àtọ̀yọ́. Àti gbogbo wa. Àwọn Ọ̀yọ́ láwọn wà àwọn kan sọ pé Ọ̀yọ́ wà láti Ilé Ifẹ̀. Ẹ máa gbọ́ wọ́n ń parọ́ ni àbédè mi ò yé yín. Sánmọ́ gbà gbogbo nǹkan tó ń sọ yìí àhesọ gan ó ti pọ̀ jù wọ́n lọ. Tẹ́ bá gbọ́ oríṣiríṣi ìtàn Ọ̀yọ́ náà ẹ sọ pé ẹ lanu ni. Irú àwọn ìtàn wo ni ìtàn Ọ̀yọ́? Ẹsẹ irú Ọ̀rànmíyàn tó lọ sílùú Ọ̀yọ́ ṣèbí Ilé Ifẹ̀ náà ti rán lọ ọbẹ̀ ṣèbí Ilé Ifẹ̀ ló ti lọ síbẹ̀ tó lọ tẹ̀dó síbẹ̀. Sọ́yọ́ ó dẹ̀ tẹ̀dó ó fi wọ́n jọba níbẹ̀ ó tún bẹ̀ ṣe ìgbà tó rí i pé àkókò ti ń tó fún un pé àwọn kan wà torí wọn yìí sùn ta bàbá padà wá sílé. Kò ayé ìgbà yẹn èèyàn lè lo 120 láyé successfully tá a sì máa fẹsẹ̀ rìn gan bọ́lẹ́tẹ̀ fẹ́ rí mọ́tò abẹ́ gbọ́ báyìí. Ṣùgbọ́n lóde òní tá a ti kọ́ ọ̀làjú wá ara ọ̀làjú sódì. Yes, ọ̀làjú sódì ara ẹ̀ náà ló ń kọ́ sí gbogbo ilé pé mo ti làjú mo rí náà mo lọ sí Jerusalem mo lọ sí Mecca mo lọ ara ọ̀làjú wọn tán kó wá ṣe wá ń dá wàhálà sílẹ̀ níbí. Mo lọ sórí Google ṣé gbogbo nǹkan tó wà lórí Google ló correct? Ìbáwọn èèyàn ló kọ̀wé tán fi Google ẹ̀ síbẹ̀. Wọ́n á kọ́ ni àwọn èèyàn kan ló pa ìtàn yẹn. Ó dàbí fátàǹkì ni orú èjì ògbé báyìí ó lè ṣẹ̀ṣẹ̀ mẹ́wàá lẹ́mọ̀ bẹ́ẹ̀ ẹlòmíín lè kí 20 ẹni lè kí ní 30. Ok sẹ́mọ̀ gbogbo ìtàn bẹ́ẹ̀ rí ìtàn náà ní gbogbo ìtàn wọn yẹn ẹnìkan wá ní òun gógù ẹ̀ pé tẹ́ bá sán bí eléyìí tí mo sọ yẹn tó máa rò pé eléyìí mọ̀dẹ̀ tún yàtọ̀ eléyìí mi ò tún gbélé rí lọ́rọ̀ ìtàn wọ̀nyẹn ṣe jẹ́ nìyẹn bọ̀tí látijọ́ láéláé mo ti ń gbọ́ lẹ́nu àwọn bàbá wa tá a dẹ̀ ń gbọ́ pé Ilé Ifẹ̀ ni ẹ̀nà ọmọ aládé Ilé Ifẹ̀ ni Ilé Ifẹ̀ ni ṣe bí adé tán dé lọ́yọ̀ tẹ́lẹ̀ adé ìkọ̀ǹkọ̀ sọ ni. Ẹ má jẹ́ káwọn ará Ọ̀yọ́ gbọ́. Òun náà la ṣe ń sọ pé nígbà tó títàn bá ti dé náà ní olúkálùkù á máa sọ. Nǹkan tí mo dára sọ ẹ báyìí
a ti tó 50 ọdún tí mo ti gbọ́. adé kọ̀ọ̀kan sọ kí náà ń pè bẹ́ẹ̀. kí ni tán fi ń ṣe ògì látijọ́. ẹnu bàbá mi kan mo ti gbọ́ ó kàn ń bá máa yẹn sùn ó ń bá ṣàwàdà Ọ̀yọ́ ní kàrẹ́ ẹsẹ̀ ẹ̀ ládé èsì gbẹ̀rún mi lára àkẹrùn mi yàn ẹsẹ̀ abẹ́ ló fún yín ládé èsì bá dẹ̀ kọ̀ǹkọ̀ sọ ní ẹdín nígbà mi hàn. So wọ́n fi ń sọ̀rọ̀ ní o wọ́n wá lọ tó mọ́ra bàbá kí ìtumọ̀ àwọn òye ìkíní ẹ̀ fi ṣéègì yóò náà fi ṣàdéhìn kan sí dáadáa ló gbẹ̀mí ìtorí hàn máa dé yẹn ṣíṣe. ìrọ̀rùn mìíràn tó ẹsẹ̀ lọ làwọn lójú níbẹ̀ gbà ìlú náà mọ̀dẹ̀ pọ̀ dẹ́ ẹja làwọn lójú níbí. So tẹ́nìkan bá wá kúrú wọn yẹn ṣẹ̀ṣẹ̀ wá máa sọ pé wọ́n gba Ifẹ̀ pé wọ́n gba Ọ̀nìrìṣà ní bàbá wọn ṣe mọ̀ pé wọ́n kàn ń tàpá sórí wọn níbẹ̀ yẹn. ọ̀rẹ́ ẹni tó wá gbé bẹ̀yẹn dìde Ilé Ifẹ̀ náà tẹran lọ ìwọ máa lọ sí Ọ̀yọ́ kó lọ tún bẹ̀ ṣe wá. ẹ sọ lẹ́ẹ̀kan ní Rédùà àti Benin ọba Benin Ilé Ifẹ̀ náà ti lọ Rédùà Benin ó ju Aláàfin lọ. pẹ̀lẹ́pẹ̀lẹ́ tí Benin ti wà Ọ̀yọ́ tí wọ́n ti débẹ̀ tó ti wà tó dẹ̀ jẹ́ pé Ilé Ifẹ̀ ló ti lọ. ó tún ju ọba Benin lọ ó ju ọba Aláàfin lọ. dáadáa. So gbogbo nǹkan tí ò yé wọn ṣe ń pé tọ̀rọ̀ ìtàn bá ń lọ kì í ṣe iná ọ̀rọ̀ wọn ni mo ti gbọ́ mo ti ka ìwé kan rí tó ṣe pé ọba Benin bàbá tó jọba ní Benin nígbà náà ló ṣe ìwé yẹn pé èyí tí wọ́n ní àwọn Ọ̀yọ́ ṣẹ̀ṣẹ̀ ń dìde tán ṣẹ̀ṣẹ̀ ń ṣe so gbadé ṣáájú ọba Benin ni. ó gbadé ṣáájú ọba gbadé Aláàfin ọgbadé ṣáájú ọba Benin. Yes. Adé ti wà ní Benin kó tó di pé ẹ̀ǹpádé ilẹ̀kẹ̀ ní tiwọn. Níbo ni ẹ? Ní Benin. Kódà tẹ bá rí adé wọn rí pé ó beauty gan. So kò gbadé ṣáájú ẹ sẹ́ni ẹni wà níbi nọ́mbà 4 àbí nọ́mbà kìíní tó ń pera lẹ́yìn àgbà. Ṣé wọ́n rí ìlú míì tó ju Ọ̀yọ́ lọ dáadáa tó ti wà kọ́yọ́ tó sọ pé òun wà. ìlú mi wà tó ju Ọ̀yọ́ dáadáa. irú àwọn ìlú wo ni? ok irú Benin báyìí ó ju Ọ̀yọ́ lọ. ó ju Ọ̀yọ́ lọ dáadáa. Ní àwọn ìlú kan ní agbègbè Ogun State ní Ogun State ó ju Ọ̀yọ́ lọ. Àwọn tó ń pẹ̀tàn pé ìgbà tó yìnbó kíní wá sí Nàìjíríà tán wá parí ìjà Ọ̀yọ́ pẹ̀lú tán wá parí ìjà ní Ogun State nígbà yẹn. Bẹ́ẹ̀ni. Tán lọ bá Aláàfin ṣèbá Aláàfin parí ẹ̀tì Aláké ìgbà náà ní Aláàfin kẹ̀ sóun láwá bá ń sọ̀rọ̀ pé rárá o torí pé Ilé Ifẹ̀ lòun ti lọ pé òun dẹ̀ sá pé òun ṣáájú ẹ̀ fóun pé ẹ̀gbọ́n lòun jẹ́ sí kì í ṣe bàbá òun tẹ̀bí ìgbà náà ní náà kò yìnbó yẹn wá sí Ilé Ifẹ̀ wọ́n wá fi oríṣiríṣi tó fi gbà pé Ilé Ifẹ̀ ní àgbà lóòótọ́ bọ̀tẹ̀ ìgbà táwọn máa yí ìtàn yẹn padà bẹ́ẹ̀ nǹkan mìíràn náà ń sọ. So ni mo fi sọ pé ká ṣàparọ́ ká da nǹkan rú ọ̀làjú náà ni ìbí nǹkan tó bá tẹkọ̀ náà ní ráyé a máa kà á tó tẹkọ̀ ilé yìí o a tó máa kà á. Ọlọ́run ló lè gbà wá pẹ̀lú ìsọkúsọ. ṣùgbọ́n tí ọ̀pọ̀lọpọ̀ bá ń gbọ́
tí èmi mọ̀ kan dájú nílẹ̀ kóòtù òjíire tí wọ́n bá ní k'Aláàfin dúró kí Ọọ̀ni dúró kán wá tò séyìn wọn. ok bàbá ọ̀rọ̀ tẹ́ ń sọ ti yé mi kán ní k'Aláàfin dúró kí Ọọ̀ni rìṣà kó náà dúró káwọn náà dúró kí àwọn èèyàn kékìtì tò sẹ́yìn wọn. ká gbogbo àwọn ọba wọn yẹn kán wá tò sí ibi tán ti wá sọ́dọ̀ bàbá wọn. só lè rí irú ìlú dùgbò mẹ́ta ìlú bíi mẹ́ta tó wà láràndì náà ló lè rí. so tá bá ní kí wọ́n tò bàbá a kò lè rí káwọn ọba ó tò sí ẹ̀yìn ẹnì kọ̀ọ̀kan. ó dá mi lójú ìlérí ìlú márùn irú Olúwo yẹn lè lọ tò sí yẹn. ẹ̀kílẹ̀ bàbá ẹ̀ láìka Olúwo. àlàyé ò ní. yóò yọ wọlé ni. ayò ọ̀lẹ́ ní sọ dẹ̀rẹ́ mọ bá a rú sí. ok ẹ̀yin gẹ́gẹ́ mọ̀ pé Olúwo lè tò sẹ́yìn Ọọ̀ni láíláí. sẹ́mọ̀ òun ló ti kọ́kọ́ ń sọ̀rọ̀ nígbà kan pé òun lòun fọ ní joyè òun lòun ṣe sáfọbàjẹ́ Ilé Ifẹ̀ ni tí ò bá ṣe ayò. bàbá. tó gbọ́ mi ọba tó jẹ́ pé Ifá náà fi yàn sípò tó lòun da Ifá ìlú nù sọ́ba ni. Olúwo lòun ti da Ifá ìlú nù. òun dáná nù fẹsẹ̀ rámúlẹ̀ náà sọ́ba nìyẹn. sẹ́yìn kan gidi nìyẹn ọba kan lọ kẹ́nìkan lòun da fánà. Ifá náà fi yàn sípò Olúwo ti fẹsẹ̀ rámúlẹ̀ náà tẹ dáná. àròlé Elédùmarè ni Olúwo ń pè rẹ̀ báyìí. bẹ́ẹ̀ bá bàbá yà á ti yó so n fẹ́ fẹ́ rò pé so bàbá nítorí ọ̀rọ̀ yóò yé mi ṣe Olúwo máa mú nǹkan ni. sẹ́mọ̀ ọba dúró níwájú ààfin rẹ̀ kò jòkó sí ti rúmi kò bẹ́ẹ̀ náà ṣùgbó ní public sọ́ba ni ẹ lọ wo gbogbo àwọn ọba wọn yẹn èwo lẹ ti dédé rí sìgá lọ́wọ́ ẹ̀ ní public. ń fàyà. wọ́n bẹ́ẹ̀ sí i tó ń fàyà. èmi ò rí o. Olúwo ti sí rí. bóyá kìlọ̀ fún náà dẹ̀ ní ó ṣe pátì tó dẹ̀. ó ṣe kí ni. ní ó ṣe mú gbọ́ káàkiri ìgboro mọ́. and I'm very sure bàbá Olúwo máa láwọn èèyàn tí yóò láwọn èèyàn bíi tiẹ̀. tán jọ ń mu nǹkan náà ní. tán fẹ́ràn rẹ̀. bí wọ́n tẹ bá dé wò ní ìsìn báyìí tẹ bá rí ọ̀pọ̀lọpọ̀ ọmọ wò wá láwọn fẹ́ lò àwọn ní àwọn fẹ́ràn rẹ̀ Olúwo tẹ bá dẹ̀ rí ọ̀pọ̀lọpọ̀ ọmọ wò wọn ẹ̀ tí ẹ fẹ́ gbọ́rọ̀ Olúwo sétí. àwọn tó ní làákàyè nìyẹn. so Ifá tó fi yan Olúwo ó ti tó kó dànù. wọ́n yàn tó dànù. ṣé Ifá ló wá yan rí Olúwo. mi ẹ ṣe fa ó bá ṣe fa ó lè mọ á ti mọ yìí ẹ. a ti gbé lárugẹ. pé òun da àǹfààní ayé òun. ẹ ṣe fa náà fi yẹn. kíni kan ló dá mi lójú ìlú tán bá ti ń gbé ìṣẹ̀ṣe ga nílẹ̀ kóòtù òjìrè ìlú yẹn máa ń develop. ẹ wo Ilé Ifẹ̀. ẹ lọ. Ifá ló tẹ̀lé Ifẹ̀ táyé fi gùn o gẹ́gẹ́. kò sí ìlú tán bá ti gbé ìṣẹ̀ṣe tó bá bẹ̀ tó dẹ̀ gbé lárugẹ tí ì ní yàtọ̀. ẹ̀wọ̀n ìfọ̀kànbalẹ̀ gan máa wà níbẹ̀. yes nítorí pé gbogbo ètùtù tó bá yẹ kán ṣe náà máa ń ṣe. ṣé wọ́n á ṣe ètùtù ní wò báyìí. àkùdé bẹ̀. mi ò bá wọn. ẹ má gbé tutù ní wò tí ọba àwò tó bá wò bá gbà mú. sẹ́wọ̀n pé ẹ̀kan nìyẹn. nǹkan tí ò wá yé mi rè nígbà tí irú àwọn Olúwo yẹn jọba ṣé wọn wọ ìpẹ́bí ni. òun náà ni mo ń sọ sẹ́wọ̀n pé irú àwọn afọbajẹ báyìí á níbi tá àwọn náà máa mú wọ̀ pẹ̀bí. tó bá jẹ́ pé Ifá ló yàn nígbà yẹn ló bí a ti máa kùn.
obì rẹ̀ ẹni yan náà ti máa fúnra ti pé ẹ̀mọ̀ já ṣètìtù obì ó máa yan bàtẹ́sùn kò ó ṣe ti ọ̀rọ̀ owó bá ti ṣe. àmọ̀ràn wo lẹ lè fún irú Aláàfin. ṣerú Aláàfin kó bá a gbọ́ ni bọ̀tà àmọ̀ràn bá kàn fún nítorí pé ọmọdé ni ọmọdé yìí sì sọ pé orí àgbà jẹ́ mi lọ ọmọdé tó bá ti ń sọ bẹ́ẹ̀ Ọlọ́run á sọ kó tó dàgbà ọmọdé yìí sọ pé orí àgbà jẹ́ mi lọ tó bá gbẹ́kẹ̀lé nǹkan tó lúwo ń ṣe tẹ́lẹ̀ mọ̀ kó má bàa dẹni kó náà má bàa dẹni yẹpẹrẹ torí kò sí ìran Yorùbá tí ò ní máa sọ̀rọ̀ ẹ̀ náà pẹ̀lú ẹ̀gàn náà ṣé ọ̀nà tàpá sọ́rí rùn sóun lọ fẹ́ pè síbi àríyá agbègbè náà ló ti yé máa ṣe ṣùgbọ́n tó bá nífẹ̀ẹ́ ara ẹ̀ kó lọ ṣe bọ̀kọ̀ kó lọ ṣe jẹ́jẹ́ kó lọ dákẹ́ kó lọ ṣe jẹ́jẹ́. nínú last interview tí mo rí lọ tí mo gbọ́ lọ Aláàfin sọ̀rọ̀ kan ìyẹn Abímbọ́lá Òwòadé Akeem wọ́n ní àwọn oníròyìn afẹ́fẹ́ which is bloggers wọ́n láwọn ló ń gbé ọ̀rọ̀ tí ó ń lọ o wọ́n láwọn ò mọ nǹkan kan nípa ọ̀rọ̀ yìí o kí lẹ rí sọ̀rọ̀ yìí. wọ́n ní bloggers wọ́n láwọn tó fẹ́ tà lórí afẹ́fẹ́ náà ń pè ní àwọn oníròyìn orí afẹ́fẹ́ náà ń gbé oríṣiríṣi information wọ́n láwọn ò mọ̀ nípa ẹ̀ kí lẹ rí sọ̀rọ̀ yìí. sẹ́rí ó ti ń wòye pé wàhálà ń bọ̀ nìyẹn láti ìjọ náà ti máa sun orun kórun ẹ mọ̀ ẹni bá tàpá sórí orun kórun lámọ̀ sun mọye òrìṣà tó wà lótú Ifẹ̀ ni mọye òrìṣà tó wà ń bẹ̀ ṣé gbogbo nǹkan tá à ń sọ yìí náà wọ́n á rí àwọn àwòrán tá a ti máa sọ pé òun bẹ́ẹ̀ ló mọ̀ ṣẹlẹ̀ níbi bẹ́ẹ̀ o Ṣàngó gbèjàre aníbẹ̀ o Ògún bá a ṣẹ́gun ọ̀nìyàn o Èṣù bá a ṣẹ́gun ọ̀nìyàn mọ̀ kì í lọ lásán àṣà ni ò jẹ́ kì í lọ lásán sọ ẹni tó bá nífẹ̀ẹ́ ara ẹ̀ kó lọ ṣe bọ̀kọ̀ kó mọ bàbá ẹ̀ ní bàbá kó mọ bàbá ẹ̀ ní bàbá kó mọ kàn kó àwọn aráàlú ẹ̀ sí náà torí bàbá tó kúrò níbẹ̀ èèyàn ni ohun tó dẹ̀ ṣẹ̀ṣẹ̀ débẹ̀ kó mọ̀ rò pé ipò agbára ni kó tẹ jẹ́jẹ́ kó mọ̀ tẹ bàṣubàṣu ọmọdé ni kó lọ ṣe bọ̀kọ̀ Olúwo wa sọ Aláàfin sọ̀rọ̀ kan bóyá Aláàfin ló wá sọ o bóyá kì í ṣe Aláàfin ló wá sọ ọ̀rọ̀ yẹn o Olóyè Sunday Igboho lọ sí ààfin Ọ̀nìrìṣà lọ́jọ́ sátidé tá a lò lọ yìí. bẹ́ẹ̀ ni mo wo kiri. inú mi dùn ó wá kíra ẹ̀ wípé ládé Aláàfin ọ̀ládé adé aládékún ni wọ́n gbé fáláàfin. ìwọ̀n ládé Aláàfin ọ̀ládé adé bàbá mi ló gbà tó gbé fáláàfin orí adé ọmọ ládé kú ọmọ àbọ̀lọ́sílẹ̀sìn àdúgbò orí ládé pàtàkì àdúgbò ilé ẹ̀ láti ní ti ẹlẹ́kọ̀ọ́ ọmọ aládùúgbò mi àwọn bàbá àyà mi tí wọ́n wà níbí àwọn bàbá àyà mi tó wà ní Ilé Ifẹ̀ yìí tí lè. kò lẹ́nu kankan èmi lọ pé kémi ọmọ ṣe security kí mo lé Fúlàní kiri inú gbó ntèmi ń tẹ́lẹ̀ kó tó convince mi pé ká kúkú pẹ̀lú mo dẹ̀ jọyìn bàbá ṣé wàá gba nǹkan tó ti ń ṣe wàhálà látọdún tí èsì bí ọgbọ̀n ọdún àwọn tó ń ṣe wàhálà rẹ̀ rè ṣé wàá lé wọn kó ń bẹ́ẹ̀ ni mo fẹ́ mọ pàṣẹ ń bẹ̀ èmi ò lágbára ń bẹ̀ ohun tí wọ́n bá àwọn tó ní nǹkan wọn rèé èmi kàn jẹ́ bí ọmọ fún wọn láti defend pé tán bá kójó wa kémi ọ̀fà lòjó pa wọ́n èmi wà fún nìyẹn wọ́n wá ní àwọn change ẹ̀ sí Yorùbá nation but tí
ọlá pé ìdùnnú tèmi bá kù lọ́dọ̀ bàbá wa Ọọ̀ni lénìí pẹ̀lú bí bàbá yẹn ṣe ṣàpọ́nlé mi tó ní kí wọ́n tan kámẹ́rà mo fẹ́ pé báyà bàbá òní apá kámẹ́rà kẹ́nìkankan mọ̀ pé mo wá dọ̀ rẹ̀ bàbá òṣè bẹ́ẹ̀ ohun kẹ́fún rẹ̀ tan kámẹ́rà ká gbogbo náà fi pé ẹ fídíò rẹ̀ tí gbogbo àgbáyé mọ̀ pé ọmọ wá sọ́dọ̀ bàbá rẹ̀ àlùbáríkà bẹ́ẹ̀ èmi nú ọkàn tèmi èmi ò pé Yorùbá nìsan mọ́ èmi ọmọ pé Oòduà nìsan Oòduà nìsan tèmi ọmọ pé yẹn àtàwọn olólùfẹ́ tí wọ́n bá nífẹ̀ẹ́ tèmi èso tí olórí wa pátápátá àti igbákejì rẹ̀ tó jókòó yìí o ṣùgbọ́n èmi nú ọkàn tèmi Oòduà nìsan tá à ń pè tẹ́lẹ̀ lèmi ọmọ pé Christian ni mí èmi sì ń sín gbẹ́rẹ́ ẹ̀yin bàbá mi sábà pé mi ń sóògùn èmi ń sóògùn èmi mẹ́tẹ̀ẹ̀ta lèmi ń ṣe àwọn bàbá mi mùsùlùmí náà ni bàbá mi Muyideen Àjàyí Bello Ọlọ́run fọ̀run kẹ́ bàbá mi ní ń ṣàdúrà fún mi Christian ni mí ṣọ́ọ̀ṣì náà bí n sí èmi sì ń sóògùn torí ibi tí bàbá mi ti tírèènì mi fún ìṣègùn rèé gbogbo yín mọ̀ pé oníṣègùn ni bàbá mi nílùú Mọ̀dákẹ́kẹ́ ọ̀dẹ̀ fi lé mi lọ́wọ́ ńgbà tí tó ń lọ èmi náà ń ṣe ìṣègùn mi ní Ayọ̀fámú ìdè àwọn ọlọ́yà náà mọ̀ pé bàbá aláwo ni mí Mọ̀dákẹ́kẹ́ kábíyèsí o. Ládọjà wa sọ mí dé èèyàn níbi tó yóò sí Ọlọ́run wà mẹ́ mo fi ó kọ Ládọjà di ata mo fi dá ọ̀nà tí ọ̀dẹ̀rùn bí n bá fa wàhálà bí a ṣe máa ń fa àtàwọn ẹ̀rí màá ní Ládọjà màá ní Ládọjà lọ́rẹ́ mi bọ́lọ́pàá bá ti dé tán mú pẹtísẹ̀ dé pé látàbújá ààrẹ ń kú lọ tí n bá àwọn ọmọ bá ti pé àwọn ọlọ́pàá Àbújá ti wà ń ta tí n bá gbé mọ́tò báyìí tí n bá jáde ládùúgbò ti fitilé Ládọjà máa ń lọ ọgọ́gbé àmì kí ló dé ààrẹ wàá gbà mí sà mọ̀kàn ìjókòó lólé ni wọ́n ní wọ́n mú pẹtísẹ̀ kan wá kí ló lọ́ fà á bí o ti ẹ̀ mọ́ fún mi ní fóònù yẹn fún mi ní fóònù àbá fún mi fóònù bí ó ṣe mọ fún alákàkiri ni ẹ ta ló dán sẹ Olúwa mi àmì ẹ sáfarabalẹ̀ Olúwa mi olóòótọ́ la jà ìjà yẹn lọ títí mo lọ gbé mọ́tò Kútọ́nù kọ́sítọ́ọ̀mù dá mi ló èmi bá wọn jà mo bà mọ́tò wọn jẹ́ mo dẹ̀ gbé mọ́tò escape mo gbé mọ́tò mi wá léwẹ̀ pé mo lọ ra nǹkan mi ẹ kí ló ti wọ̀ ṣe díìtì ọ̀gá ó yẹ Nàìjíríà jẹ ọ̀gá ẹ fìyẹ́ lẹ̀ ẹ bá ń pè wọ́n yọ pa náà mọ́lẹ̀ tí wọ́n bá sọ fún mi pé Ládọjà ọ̀dọ̀ba sí mi ní jiyàn mo tún wá di ọmọ ọba Olúbàdàn lénìí ìjọba Nàìjíríà wá láwọn wá mi àwọn wanted mi Buhari ló wanted mi Malami ló ń tàkáǹtì mi ó ní wanted ni mi nígbà mi sì ti gbọ́ pé Olúmọ bàbá ní ẹ̀ ṣe mọ bọ̀ nílé Ládọjà tíjọba ẹ jẹ́ mọ bọ̀ bàbá ẹ mọ tì mí mọ tà ọmọ yín ni mo jẹ́ ọmọ ẹ̀yìn ọba ilẹ̀ Yorùbá náà ni mí Fúlàní ò lè kó wa lóko ẹrú bí ẹ̀yin bàbá mi bá fàyè gbà mí àwọn Mọ̀dákẹ́kẹ́ ibi tí mo ti tẹ̀ ní wọ́n lè ròyìn mí èmi ìṣàgùn àárín títì gbangba ni màá dúró sí bá Fúlàní jà ìlú mi ni mo wà yìí inú mi wá dùn pé ńjọ́ tí mo sọ̀rọ̀ yẹn ìdí ìsọ́tà kébé bọ́ọ̀tà kébé ní kọ̀parọ́ àbóòlé àrà kébé bọ́ọ̀tà kébé ní Ìgbòho ọ̀parọ́ o bẹ́ẹ̀ bá ń bá Ìgbòho jà gbogbo Mọ̀dákẹ́kẹ́ lẹ̀ ń bá jà o Fúlàní ẹni sùúrù o bí Ìgbòho bá ẹ̀mẹ́jọ wa Mọ̀dákẹ́kẹ́ gbogbo Mọ̀dákẹ́kẹ́ ní ọ̀tẹ̀lé o yọ wa burata ìlú Mọ̀dákẹ́kẹ́ ò ní bàjẹ́ lẹ́ẹ̀kan sí ìlú Mọ̀dákẹ́kẹ́ ò ní bàjẹ́ lẹ́ẹ̀kan sí ìlú Mọ̀dákẹ́kẹ́ ò ní bàjẹ́ bàbá mi orin ta mọ́ kọ́ngbà náà ṣèbá wa ló lakọ̀ráyè wa ṣèbá wa ló lakọ̀ráyè wa ẹnìkan ò lè lé wa nílẹ̀ tí a kọ́lé sí ẹnìkan ò lè lé wa nílẹ̀ tí a kọ́lé sí o ṣèbá wa ló lakọ̀ráyè wa ṣèbá wa ló lakọ̀ráyè wa ṣèbá wa ló lakọ̀ráyè wa ẹnìkan wa nílẹ̀ tí a ẹsẹ mo dúpẹ́ ọjọ́ kan ẹnìkan wo fídíò kan ó wá gbé wá bá mi wọ́n ní ó pè mí láti Amẹ́ríkà ó ní ọ̀sà mo ní kí ló dé ó ní ó mọ bàbá yìí mo ní bàbá rẹ bàbá yìí lòun ní ẹ ọmọ òun ní ẹ ní Mọ̀dákẹ́kẹ́ mo ní jẹ́ rí lọ́ba di bàbá mi mo ní ọwọ́ wèrè ni bàbá mi dé ó ní àwọn ní bàbá ẹ̀kẹ́ fún bàbá mo ní mo fi Ọlọ́run tó ní ẹ̀mí mi búra gbogbo ẹ̀yin tí ẹ bá gbàgbọ́ ẹ mọ̀ pé bàbá yẹn bàbá Ọláàdúrà ò ní parọ́ ọkùnrin mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀dẹ̀ ni ọkùnrin tí pé ọkùnrin ẹgbẹ́ ìránṣẹ́ inú mi dẹ́dùn pé àwọn tó wádọ̀ bàbá wọ́n padà dúpẹ́ lọ́wọ́ mi wọ́n wá pè mí wọ́n ní Ìgbòho bí mo ti sọ bàbá yẹn ó jù bẹ́ẹ̀ lọ àwọn níṣòro àti gba ìwé ìgbélú
àwọn wá ní bàbá bá wọn ṣàdúrà bàbá lòwe sí bàbá aláwo àdúrà lòun máa ń ṣe àfáà lòun ṣùgbọ́n tẹ bá nígbàgbọ́ òun ọba yín ṣàdúrà tó àdúrà yín bá gbà ẹ mọ́ yẹn oúnjẹ o àwọn wá ní bàbá ní kíní káwọn tọ́jú ó ní wọ́n sọ pé ó ní bàbá sọ pé ẹ mọ́ ti tọ́jú owó ẹ jẹ́ mi ọkọ́kọ́ ṣe nígbà sọ pé àtọ̀dọ̀ gbó lẹ ti pè mí yẹn ẹ̀yẹ mọ́ ti sanwó ẹ jẹ́ mi ọ ṣàdúrà tí n bá ṣàdúrà ẹ ń ṣe sàárà ẹ̀ tí ẹ bá ti wá gba ìwé ìgbélùú ẹ mọ́ yàn mí jẹ́ o bẹ́ẹ̀ bá yàn mí jẹ́ ìwé ìgbélùú wọ́n tún lè gbà á padà o lọ́ba pè mí lọ́ba dé òun ti gbà ìwé ìgbélùú nígbà tó wá pè mí ó ní òòsà mo ní ẹ̀ aláì ó ní jẹ́ mọ̀ pé mo ti gba ìwé ìgbélùú yẹn tí mo ti ń wá láti ọdún mẹ́jọ ó ní mo wá ń ronú pé irú èèyàn wo ni bàbá yẹn mo lọ́lọ́run ló mọ̀ ohun tí mo mọ bàbá sí ni pé nígbà tí wàhálà ń ṣẹlẹ̀ Mọdákẹ́kẹ́ bàbá mi ni bàbá yìí olówó àṣálú bàbá mi ni wọ́n àti gbogbo àwọn omi ata nǹkan commander everybody jàmbátà àjọ wà ní kébé bàbá mẹ́ta ẹ̀rí kòkò bí mo ṣe wá ti ẹ̀rí yìí ọlọ́run jẹ́ kí ẹ̀mí rẹ̀ ogun àjọ ṣe wàhálà lu yìí ni ṣùgbọ́n ọlọ́run máa ń ṣe bẹ́ẹ̀ èmi ní ọmọ pé mo lè rí báyìí tí n bá sọ pé mo lè bàbá mi rè ọwọ́ ẹ̀ mo ti mọ gbóúnjẹ tí aláàjì bá ti fẹ́ pẹ̀rẹ̀ ọdún léyà ń ti mọ ronú kí léyà ó dé kíákíá kí léyà ó dé kíákíá kí n lè jẹrin àgbò máa mọ̀ pé bàbá mi mo fẹ́ gba ọ̀dọ̀ ọ̀gá mi ayókólówó tó yó ọ̀gá mi tó kọ́ mi sẹ́ mẹkáníìkì machine bàbá yásà náà ló mú mi lọ sí ọ̀dọ̀ ayókè lọ kọ́ṣẹ́ mẹkáníìkì machine lálápàtà ayà yẹn ọ̀gọ́ni bàbá mi wà ní ọ̀n lọ ọ̀dọ̀ yásà lọ jẹrin àbọ̀ ọ̀n lọ ọ̀dọ̀ ayó bàbá mi wọ́n ń jásẹ́ mi ẹ bá lọ́dọ̀ yásà rẹ̀ mo lọ bàbá mi ọ̀dà musa ń lọ bìkan ọlọ́run jẹ́ mi yóò gùn gbogbo àwọn ọmọ tẹ́ bí ní òjò èèyàn ẹ ní fọwọ́ ara yín gbọ́mọ ara yín sin gbogbo àwọn ọmọ tẹ́ bí ó jù mí lọ ẹ ní parẹ́ nù ìlú yìí ẹ ní dààmú láyé bàbá lórí ọmọ lórí dúkìá yẹn ní dààmú àlùbáríkà torí nígbà bàbá mi kú tán ẹ dúró tì mí nígbà bàbá mi kú òlu yìí ẹ wà pẹ̀lú mi ẹ ní parẹ́ ọlá ìlú yìí ẹ ní parẹ́ Councilor Adéfàjọ mi ò lè gbàgbé ẹ ìmùlẹ̀ nìkan náà tí mo ní ń bí nìyẹn bí Councilor bá ń lọ sí campus láàárọ̀ yóò kọ́kọ́ sálámọ̀ lọ́dọ̀ mi ìlọ́yà bí n bá tún ń bọ̀ ní ìrọ̀lẹ́ Adéfàjọ tún sálámọ̀ ìyá Dámilọ́lá ọmọ yín tí mo fẹ́ Mọdákẹ́kẹ́ ìyá Dámi ó wá ń béèrè kánsígbà mọ́ ní mọ̀ ń lọ ọ̀dọ̀ bàbá wa Ọọ̀ni àti Mọdákẹ́kẹ́ ó ní Councilor Adéfàjọ ń kọ́ ọmọ ọ̀nà ti Councilor ó ní mò ń wò ti ẹ̀rín ti gbogbo èèwọ̀n ti Councilor pé Councilor bá ń lọ láàárọ̀ yóò sálámọ̀ mi lé bí n bá ń bọ̀ ní alẹ́ bí n bá ti sùn Councilor ẹ̀ tí ẹ̀ fọ́kọ́ lọ lé nẹ́gẹ́ lọ kí Akàmọ́rù kẹ́ tó wá ọlọ́run jẹ́ mi ogun ẹ̀ ní parẹ́ ó wá dijọ́ kan bàbá wá sí Ìbàdàn wọ́n wá ní àwọn kọlu ẹnìkan èmi dẹ̀ wà ń bàdàn ọlọ́run dẹ̀ ti gbàgbára fọ́mọ yín ń bàdàn wọ́n á ní wọ́n fi mọ́tò kọlu ẹnìkan ọlọ́pàá gba mọ́tò àwọn wá pè mí mo ní níbo wọ́n ní ń gbági lẹ́wà ní nǹkan lọ kò ní ìdíkì nǹkan lọ ẹ ló dp gbé mọ́tò ẹni bàbá mi lẹ́ńtọ́ ọgbà mọ́tò rẹ̀ ọlọ́kọlù ẹ̀ wá kọlu yẹn kọ́ ń tọ́jú ẹ̀ ń tọ́kọlù dákun gbé mọ́tò kọ́ get out Councilor pè mí pé Sunday mo ní sà èmi ti ń lọ ọmọdé kẹmọdé mọ lọ́ntì ẹ̀ fi yókù lẹ̀ fẹ́mi kódà bẹ́ẹ̀ bá pàgùn tẹ̀ lọ́wọ́ àṣà wa gùn tẹ̀ ń lu tí Ọlọ́run ti gbé agbára fẹ́mi tẹ́yì dúró tì mí nílùú Mọdákẹ́kẹ́ sọ mí dọ́mọ Mọdákẹ́kẹ́ pátápátá Mọdákẹ́kẹ́ fún mi ní Sunday Ìgbòho tí mo fi dolówó tí mo fi dèyàn tí mo fi dolókìkí káàkiri ayé tẹ́ bá pe Sunday tẹ́ fi Ìgbòho sí wọn mọ Sunday tẹ́ sọ èyàn ẹ̀sà tẹ Ìgbòho yóò ní ṣe Sunday kò sí story kankan tẹ́ bá ti tẹ Sunday ẹni Sunday tẹ́ rí ẹ̀tẹ̀ lórí íńtánẹ́ẹ̀tì yóò mọ bí pé Ìgbòho ní ọ̀kọ̀ọ̀kọ̀ gbé wa Sunday Ìgbòho ebi ibi tí mo ti gba orúkọ yẹn rèé kìí ṣe Ìgbòho náà ti sọ mí Sunday Ìgbòho tọrọ ọmọ Ìgbòho ní mi ìlú mi ní jẹ́ bẹ́ẹ̀ ẹlòmíì gan believe pé ọmọ Mọdákẹ́kẹ́ ni mí Sunday Ìgbòho yẹn ni Ìgbòho yẹn ni sọ́ọ̀nì mu bàbá mi ní Mọdákẹ́kẹ́ ìlú Mọdákẹ́kẹ́ yóò ní bàjẹ́ ogun òsì ní kólu ìlọ ìlú Mọdákẹ́kẹ́ ọmọ gbòòrò sí ni ọlọ́run ọmọ fúru irú bàbá wa Ọọ̀ni tó ṣẹ̀ṣẹ̀ jẹ́ yìí lọ́lọ́run ọmọ fún wa nílé Ifẹ̀ bàbá tó gbé àlàáfíà wá tí ò gbé jẹ̀gbọ̀n wá irú bàbá wa Ọọ̀ni lọ́lọ́run ọmọ jogún fún wa ìlú Mọdákẹ́kẹ́ lè mọ gbòòrò sí a lè mọ jẹwọnú ara wa pẹ̀lú ògo Ọlọ́run àkọ́ráyèdè ti ọdún 2025 yìí èmi àti àwọn èèyàn mi president wa youth dá gbogbo Yorùbá káàkiri àgbáyé rèé àwọn náà bí wọn wá obì tó gbó àbà mo trust rẹ̀ bàbá wa George Akínọlá àwọn onígbàkejì bàbá wa Akíntóyè lórí ọ̀rọ̀ struggle Oòduà nation
ohun tí ó jẹ́ kí wọ́n change nation yẹn sí Yorùbá nation torí àwọn kan bínú lórí ẹ̀ kì í ṣèmi mo change ẹ̀ Ọlọ́run nínú mi mo fẹ́ sọ lọ́dọ̀ bàbá onílẹ̀ kan kì í ṣèmi o torí ìlú tí mo ti train náà mo wà yìí àwọn mùsùlùmí àtàwọn Christian ni wọ́n lọ bá bàbá Babájídé Akíntóyè wípé wáyé tá a sọ ní Oòduà nation tí a kó owó ẹyọ kó nǹkan kan síbẹ̀ tó a sórí Oòduà síbẹ̀ àwọn ò bìlífù rú nǹkan báyìí tẹ́ bá fẹ́ káwọn jọyìn wa àwọn gbọ́dọ̀ change ẹ̀ kúrò ní orí kíní. Sunday Igboho ẹ̀kan nínú akẹ́kọ̀ọ́jú nílẹ̀ Yorùbá tó ń jà fitafita fún ẹ̀tọ́ ilẹ̀ Oòduà. Adẹ̀ǹfàdúrà aràn lọ́wọ́ tó tẹ̀yàn kábà tó sọ pé òun fẹ́ máa bínú sí bẹ́yẹn ẹnìyẹn ó kàgbákò. Ẹnìyẹn ó kàgbákò because gbogbo kò sí ẹni tó lè bímọ kan báyìí tó ní ó yá lọ fèsì ọfà lọ fèsì ìbọn. Irú ẹni yẹn ládẹ̀ tì rí tó kọ́ọ̀bù àwọn tó lówó lọ gbowó lọ́wọ́ wọn torí àwọn ni ló ń sponsor wọn. Ṣèbólúwo ni kí àwọn kìnnì máa bọ̀ nílùú ìyẹn bòróró àbí kan. Olúwo sọ bẹ́ẹ̀. Ó sọ bẹ́ẹ̀ nígbà kan pé kí wọ́n máa bọ̀ pọ́n wá fún ọ ní oko. Ṣé ẹ mọ̀ pé ṣé èèyàn nìyẹn kì í ṣe gbogbo èèyàn ṣé Sunday Igboho ṣó ń dáko ni ẹbí kì í lọ oko ṣùgbọ́n àwa tá à ń dáko tá à ń ṣe náà ló ń dìfẹ́ǹdì àwa tá à ń gbé lóko tá a wà nílùú ìlú kéékèèké náà ló ń dìfẹ́ǹdì lérí àwọn. ní olóyè Sunday Igboho. bẹ́ẹ̀ ni gbà tó mọ̀ pé Ilé-Ifẹ̀ ló ń ti lọ tó dẹ̀ mórí sùn ẹ̀ ó mórí rùn ẹ̀ ní so kò tó bá ń bá jẹ́ ọkàn bá wọ́n fi yẹn ja Fúlàní ìṣògbè èèyàn ló lè nínú ẹ̀ lè pọ̀ nínú ẹ̀ lè bu nínú ẹ̀ lè bu ìṣògbè èèyàn ní Sunday Igboho bù ìṣògbè èèyàn nínú ẹ̀ lè bu tí ò ní lè sòótọ́ nítorí àtijẹ́ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn bàbá wọ̀nyẹn náà yẹn tó ń ṣe wọ́n nìyẹn babaláwo tó bá ń parú ìtàkìtàn bẹ́ẹ̀ nǹkan tó ń ṣe nìyẹn inú ebu. Yes. Babaláwo tó bá ń parú ìtàkìtàn bẹ́ẹ̀ inú ebu. Torí babaláwo kan jáde báyìí babaláwo yẹn ní abọ rẹ̀ lásán ó ní kọ́ ní má pe rẹ̀ ní ọba aládé kankan ó lábọ rẹ̀ ni. Ó sẹ́rí irú àwọn yẹn àwọn oníjẹkújẹ babaláwo nìyẹn tó sì pé bóyá náà wà lára àwọn tó tọjọ ń mú gbó kiri ó dẹ̀ ti yé yo lásìkò sọ bẹ́ẹ̀ bóyá ó bọ rẹ̀ lójú bàbá rẹ̀ rí wọn mọ fi sọ pé ìtànkìtàn tẹlòmíín ń gbọ́ kiri òun ló ń dà wọ́n láàmú. Tí ẹlòmíín gbọ́ kiri ní dà wọ́n láàmú. wọ́n dà wọ́n láàmú dáadáa. Mo fi àsìkò yìí kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá níbikíbi tá a bá wà. Tó mo lémi ò tó pe orí ọba ìbà ó èmi ò tó pe orí ọba Kábíyèsí Ọ̀jájá gbádìí ọ̀tẹ̀mọ́lẹ̀ ọba ńlá ni nípìnlẹ̀ ọba ńlá ni ní gbogbo ilẹ̀ Káàárọ̀ Oòjíire títí tó fi dé ìlú Òyìnbó tó fi dé gbogbo ibikíbi ní gbogbo àgbáláyé torí ẹ̀ náà ṣe ń pe bẹ̀yẹn ní ilẹ̀ tó fẹ̀ ilẹ̀ tó fẹ̀ ni wọ́n ń pè ní Ilé-Ifẹ̀ Ilé-Ifẹ̀ ilẹ̀ tó fẹ̀ Kábíyèsí Ọ̀jájá dẹ̀ fi ìfẹ́ hàn sí gbogbo èèyàn bàbá mi ò ní bá wọn bú Ọ̀jájá èmi náà ní bá wọn bú torí ó fi ìfẹ́ hàn sí gbogbo ilẹ̀ Yorùbá bàbá yẹn ló kó gbogbo àwọn nǹkan tó ti kú òun ló jí dìde àwọn òrìṣà bí wàá tẹ́ pé kò tiẹ̀ nítumọ̀ lójú àwọn èèyàn mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń jẹ lábẹ́ bàbá yìí millions of people ni wọ́n ń jẹ lábẹ́ ẹ̀ sáwà sọ wípé Aláàfin ṣé òun náà kì í sọba mọ́ ni ọba l'Aláàfin o ṣùgbọ́n ìyàtọ̀ tó wà láàrin Aláàfin bó ṣe yé mi sí ni wípé èdè Ọ̀yọ́ nù èdè Ifẹ̀ lédè tiwọn Ifẹ̀ náà ń sọ èdè Ọ̀yọ́ lẹ́nu Ifẹ̀ ò báwọn ará Ifẹ̀ jà pé ẹ má ṣe èdè Ọ̀yọ́ mọ́ kò rí bẹ́ẹ̀ Ọ̀yọ́ èdè Ọ̀yọ́ ni gbogbo wa ń sọ tá a bá ti ń sọ̀rọ̀ báyà tá a bá fẹ́ kọ WAEC
tá a bá fẹ́ kọ nẹ́kò Ọ̀yọ́ la fi kọ́ kì í ṣe èdè Ifẹ̀ la fi kọ́ Aláàfin Òjò Pàṣẹkẹrẹ ọmọ Àtìbà bàbá mi kábíyèsí Abímbọ́lá Ọ̀wọ́adé Akíìmù kò sẹ́ni kankan tó bu yín o ṣùgbọ́n nǹkan kan tí àwa ń wò ní wípé orírun ilẹ̀ Yorùbá Ilé Ifẹ̀ ni o kì í sọ̀yọ́ o tẹ́ bá bi gbogbo àwọn babaláwo léèrè wọ́n lè kí fákífákà kìdọ́yọ́ o wọ́n á kọ́kọ́ kìdí Òtúfẹ̀ náà Òtúfẹ̀ yẹn tán bá kìdé bẹ̀ ẹ bá fẹ́ gbọ̀yọ́ ló lè gbọ̀yọ́ lọ́nu wọn ṣùgbọ́n wọ́n á kọ́kọ́ dé Ilé Ifẹ̀ náà tán bá dẹ̀ ní kí gbogbo àwọn èèyàn tó wípé ibo lorírun ilẹ̀ Yorùbá tó fi dé Amẹ́ríkà tó fi dé gbogbo àgbálá ayé táwọn èyìnbó gan mọ̀ wọ́n mọ̀ pé Ilé Ifẹ̀ ni kí wàá là ń jà lé lórí Ilé Ifẹ̀ lorírun Yorùbá táwọn kan bá dẹ̀ sọ pé ta ló dàgbà jù nínú Ọ̀nìrìṣà àti Aláàfin Ọ̀yọ́ ọ̀rọ̀ àgbà òkè mi kò sí nǹkan tó kàn mí pẹ̀lú àgbà ṣùgbọ́n nǹkan tó lẹ́kàn pé ìforílá jẹ́ headmaster kò sí nǹkan tó kàn èmi pẹ̀lú àgbà ṣùgbọ́n nǹkan tó kàn mí ni wípé orírun ilẹ̀ Yorùbá Ifẹ̀ ni gbogbo wa ti wá Káàárọ̀ Oòjíire tó fi dọ́yọ́ tó fi dé Ìbàdàn tó fi dé Ṣẹ̀kírì tó fi dé gbogbo àgbáláyé ó dáa nígbà tí bàbá afẹ́mọ kásẹ̀ dé ètò nílẹ̀ nígbà tí ọmọ Yorùbá bá ń bára wọn jà báyìí tán ní Aláàfin ni ọ̀gá Ọọ̀ni ni ọ̀gá tá a bá wá gba Yorùbá nation kí ni ó ṣẹlẹ̀ Yorùbá nation ọ̀pọ̀lọpọ̀ bàbá sáwọn elédè mi ò sì mọ fi àṣẹ yẹ̀yẹ̀ báyà wa yóò mọ. ọdẹ dandan ọdẹ dandan Igbo kan sọ̀rọ̀ ó ní jù sí náà ó ní na Yorùbá na dey fight for superiority. superiority. sọjọ kò ní bọ́ sí yẹ̀yẹ́ torí ìdí èyí mo ṣe ń kí gbogbo wa níbikíbi tá a bá wà nídòròmí àwísí mo kí wa nídòròmí àwísẹ̀ èékánná ọwọ́ kò ní jẹ́ kí ẹkùn kó lè họra dé egun mo kí gbogbo wa ò ní ìpínlẹ̀ Ọ̀yọ́ káàkiri gbogbo lẹ̀ Káàárọ̀ Oòjíire ẹ má jẹ́ ká tàpá sórí irun wa o ìlú wa rèé ẹ jẹ́ ká lọ sódò Ẹ̀sìnmìrìn nílé Ifẹ̀ ibẹ̀ ni orírun ilẹ̀ Yorùbá odò Ẹ̀sìnmìrìn ń bẹ nílẹ̀ Ifẹ̀ Èṣù ń bẹ nífẹ̀ ọdún Ajé ń bẹ nífẹ̀ Òkè Mògún ń bẹ nífẹ̀ kí lórúkọ Olúorogbo Ilé Ifẹ̀ Ọ̀pá Ọ̀rànmíyàn Ilé Ifẹ̀ ni Èdìmàrèmí Ilé Ifẹ̀ ni ẹ jẹ́ ká pawọ́pọ̀ bó kí wọ́n wá níbi kíbi sábà wà mi ò fi ẹnìkankan sí yẹ̀yẹ́ o mi ò dẹ̀ sọ pé gbogbo ẹ̀yin ọmọ Ọ̀yọ́ níbikíbi tẹ́ bá wà tẹ́ bá ń gbọ́ ètò yìí tẹ́ jẹ́ ọmọ Aláàfin Ọ̀yọ́ Aláàfin Òjò Pàṣẹkẹrẹ ọmọ Àtìbà Aláàfin Ọ̀wọ́adé ọba ni o ọba ńlá ni o wọ́n sọ pé inú interview yìí bàbá ò sọ pé kì í sọba o ṣùgbọ́n mo fi Ọlọ́run bá bẹ̀ wá Ifẹ̀ lórírun gbogbo wa o yọmọ dùn mọ́ wa yọmọ kúrò máwọn ta bàbá ẹ bá ń fi ẹsẹ̀ fà kan kásẹ̀ di ètò ilẹ̀ ẹsẹ̀ fà kan. ẹ ṣe àwọn mìíràn sọ pé kùtùkùtù nírè ojú ló mọ̀ rí bó ṣe mọ́ nílé alára ó mọ́ nílé ọwọ́ àrùngún àga ó mọ́ lóde ìjérò bẹ́ẹ̀ náà ló ṣe mọ́ lótú Ifẹ̀ kéńkéṣe ojú rẹ̀ ni ó mọ gbogbo wa o ojú rẹ̀ ni ó máa mọ gbogbo wa o ojú burúkú ò ní mọ́ wa o àní ṣubú dànù ẹ ṣé gan. yọmọ dùn mọ́ wa yọmọ kúrò máwọn ọ̀tá wa láṣẹ Èdùmàrè. ara mi àwọn èèyàn mi tí a jọ wá wọ́n wá ń já mi léèkánná èmi náà wá ń fún ọ lésì pé ẹjára mi ó balẹ̀ ń bí torí pé ilé bàbá mi ni mo wà Ìgbòho tẹ́ ń pè mí lénìí níbi tí mo rò pé Ìgbòho tí gbogbo yín ń pè mí lénìí ọ̀pọ̀lọpọ̀ gẹ́ rò pé ìnagijẹ ni níbi tí mo ti jẹ oyè Ìgbòho tí mo ti jẹ́ orúkọ yẹn rèé mo kí Ọlọ́run ọba tó ní ẹ̀mí mi lọ́dọ̀ ọba tó ní ohun gbogbo tó lè so ohun gbogbo ọba tí ó ti gbé mi kọjá nínú ewu tó pọ̀ lóríṣiríṣi látìgbà tí mo ti bẹ̀rẹ̀ ìgbésí ayé mi tí mo fi dé ìlú Mọdákẹ́kẹ́ tí a tún fojú winá oríṣiríṣi mo wá dúpẹ́ pé ẹ̀mí mi Ọlọ́run dá ẹ̀mí mi sí láti bí lọ sí ìlú bòmíì tó jẹ́ ìpínlẹ̀ Ọ̀yọ́ níbi tí wọ́n ti bí mi ṣùgbọ́n nínú ìrìn àjò yìí oríṣiríṣi ogun náà ni ó ti ṣẹlẹ̀ ṣùgbọ́n mo dúpẹ́ fọ́lọ́run tó ní mí tó dá ẹ̀mí mi sí mo wá fi àsìkò yìí mo fi bẹ Ọlọ́run tó ní mí tó ní agbára lọ́dọ̀ òun ló lẹ̀mí mi lọ́dọ̀ kò sẹ́ni kankan tó ní
òun ló lè gbà níjọ́ tó bá dẹ̀ wù ló lè gbà kò sẹ́dá kankan tó lè gbà àfọlọ́run tó ní mi mo wá fi tọrọ fún bàbá mi Adédoyin Ọlọ́run máa ń fọ̀run kẹ́ ẹ bá gbé ẹjọ́ mi wá sọ́dọ̀ nígbà mò ń gbénú ìlú yìí bẹ́ẹ̀ gbẹ́jọ́ mi wá dọ̀ bàbá mi ní ń jàre bí mo jẹ̀bi èmi ò rẹ́bi tẹ́ ẹ fẹ́ dá mi bàbá ò ní gbà èmi gán máa ronú ọkàn mi pé mo dẹ̀ jẹ̀bi o ṣùgbọ́n bí tẹ́ ń gbé mi lọ yìí máa jàre mọ́ yín lọ́wọ́ nígbà bá wá kẹjọ́ lọ́rọ̀ bàbá mi àti Sunday dà kí ló ṣe fún yín tẹ́ múra kankan lẹ́sẹ̀ pé ọmọ tó fọ́ mi ẹlẹ́ fún Mọdákẹ́kẹ́ tí a fẹ́ pa ni. ọ̀pọ̀lọpọ̀ ogun ni bàbá yìí forí gbé torí tèmi débi pé wọ́n lè kó nù àfin torí tèmi tó wọ́n sì gbogbo ara Mọdákẹ́kẹ́ mo kí ẹ̀yin mọ̀mọ́ mi tẹ́ jókòó yìí brọ́dà mi kò ṣeé tó o kí àwọn ìyá mi ọ̀dọ̀ ẹ̀ kọ́ bá mi kí wọn torí gbogbo ẹni tí ń bẹ Mọdákẹ́kẹ́ àti ìyá àti bàbá ìyá mi ń bẹ ń bí bàbá mi ń bẹ ń bí Ọlọ́run fọ̀run kẹ́ bàbá mi ọ̀rẹ́ bàbá mi ló jókòó yìí bàbá mi ló jẹ́ mọ yáská èmi fúnra mi lójú ogun ni mo mọ ogun àwọn alága ọ̀dọ́ omi ata adéfàjọ egun bọ́gájé ẹ̀rí kókó ẹ̀rí kókó ẹ̀yà. ẹ lọ bèlè yìí o ṣé bá ti fèsì náírà ni ọ̀gá. báwọn kan bá máa gbé wọn ní wọn lọ sí patí kan wọn ní Ọ̀ọ̀ni wọn ní Aláàfin Ọ̀yọ́ wọn ní ó bọwọ́ Ọ̀ọ̀ni lọ́wọ́ ẹjọ́ kọ́ bọ̀ Ọ̀ọ̀ni lọ́wọ́ náà ṣé bí ṣẹ̀ṣẹ̀ la pè é ẹ fi wọ́n sílẹ̀ ẹ jẹ́ kán gbégbèsè ayé wọn nsìn báyìí ariwo tẹ̀ ń pa sọ wá ṣèkàn méjèèjì Ọ̀ọ̀nìrìṣà ẹ lè gbọ́ nǹkan kan lẹ́nu bàbá láyé mo jẹ́rìí bàbá yẹn ẹ lè gbọ́ nǹkan kan lẹ́nu wọn pé ọ̀rọ̀ pé Èdùmàrè májọ̀ tẹnu mi jáde pé kinní kan bàbá ń sọ ọ̀rọ̀ kan ẹ lè gbọ́ because bí ọ̀pọ̀lọpọ̀ ṣe ń wu Ọ̀ọ̀ni òǹkọ́lọ̀ ní ṣe rí o jẹgbẹ̀nì bí àti àkún bí ọ̀pọ̀lọpọ̀ ṣe ń wu Ọ̀ọ̀nìrìṣà kọ́ ní Ọ̀ọ̀nìrìṣà ṣe rí o ọba àlàáfíà tí ń fẹ́ àlàáfíà ni bàbá yẹn bí ọ̀pọ̀lọpọ̀ ṣe ń wu bàbá Ọ̀ọ̀nìrìṣà Ọ̀jájá kì í ṣe bí bàbá yẹn ṣe rí nìyẹn o ẹni súnmọ́ni náà ń pè ní ìṣí ẹni tí ó bá súnmọ́ Ọ̀ọ̀nìrìṣà kò ní mọrú ẹ̀yà tí bàbá yẹn jẹ́ ọba téèyàn fi ń tọrọ ọba ní nílẹ̀ káàrọ̀ òjìrè ọba tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba mi ń wo àwòkọ́ṣe rẹ̀ pé Elédùmarè jẹ́ kẹ́mi náà dàbí ẹni báyìí ìgbà tí Sunday Igboho wá lọ sọ́dọ̀ wọn ní ọjọ́ sátọ̀dé lọ́lọ́ ní ọjọ́ sátọ̀dé náà ni tí Sunday Igboho wá lọ sọ́dọ̀ wọn lọ́jọ́ sátidé bó ṣe kúrò lọ́dọ̀ wọn náà ló gba Mọdákẹ́kẹ́ wá mo wà ń bẹ̀ bó ṣe kúrò lọ́dọ̀ Ọ̀ọ̀nìrìṣà ní Sunday Igboho olóyè Sunday Igboho gbàlú Mọdákẹ́kẹ́ wá ṣe rí mo kí olóyè Sunday Igboho ẹ mọ̀ ṣe láṣẹ Èdùmàrè kò ní kóró mọ́yín yóò mọ̀ dùn mọ́yín ni àwọn bloggers wá gbé wípé nígbà tí olóyè Sunday Igboho lọ sí ààfin Ọ̀ọ̀nìrìṣà ìyẹn Ọ̀jájá wọ́n ní ó sọ̀rọ̀ kan wípé ládé Aláàfin Ọ̀ládé adé bàbá mi la gbé fáláàfin ẹ dákun kí kábíyèsí Ọ̀wọ̀ adé tó dórí ipò orí ipò Aláàfin ní Sunday Igboho láti 2020 mo ti sọ pé 2020 gan láti day one
ní bọ̀dà Sunday ní olóyè Sunday Igboho ti máa ń kira wọn bẹ́yẹn. Bẹ́ẹ̀ bá béèrè lọ́wọ́ Kébé nǹkan tí Kébé máa sọ nìyẹn. Bẹ́ẹ̀ bá béèrè lọ́wọ́ Alhaji Yaska nǹkan tá Alhaji Yaska máa sọ nìyẹn. Bẹ́ẹ̀ bá béèrè lọ́wọ́ bàbá kí lórúkọ wọn Olówó Asálù nǹkan tá máa sọ nìyẹn. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì kan dá sọ̀rọ̀ olóyè Sunday Igboho ṣé ẹ dá wọn mọ̀ gan ni. Ta ló mọ̀ wọ́n láti pìnlẹ̀ nú yín. Olóyè Sunday Igboho kì í ṣèyàn dáadáa náà. Ọ̀pọ̀lọpọ̀ wọn ní kò yẹ kó lè Sunday Igboho lọ sọ̀rọ̀ yẹn láàfin ààfin ọba Afẹ̀. Ṣé rí nǹkan kan tí mo kàn rí social media sí ni wípé àti wèrè àtàsínwín àtẹ̀ntọ́ lọ́pọlọ àtẹ̀ntí ọ̀lọ́pọlọ ẹlòmíì gan ìdí báyìí ní fi ń ronú kò fi ọpọlọ báyìí kò fi ronú. Aláàfin Ọ̀yọ́ kì í ṣọba kékeré nílẹ̀ káàrọ̀ òjìrè tí Aláàfin Ọ̀yọ́ bá jáde nínú ìran ẹnìkan lásán ìran yẹn ìran ńlá ni. Tí Aláàfin bá jáde nínú ìran ẹnìkan ọba téèyàn fi yẹgẹ káàkiri gbogbo ọba ilẹ̀ Yorùbá ni Aláàfin ọba gbogbo Yorùbá ṣẹ́rí gbàtàwọn kan sọ wọn Aláàfin wọn lọ jọba lórí èdè Ọ̀yọ́ wọn ní èdè Ọ̀yọ́ ni irọ́ ẹ mọ̀ sí kíní yẹn tú èmi ò gbọ́ ní pé Aláàfin jọba lórí èdè Ọ̀yọ́ wọn ní èdè Ọ̀yọ́ ni which is very bad bàbá yẹn ò jọba lórí èdè kankan o I'm telling you Ifẹ̀ gbogbo èèyàn ti mọ̀ láti bẹ̀rẹ̀ láti pẹ̀lẹ̀ pé Ifẹ̀ lórí ìrùnlẹ̀ káàrọ̀ òjìrè kò sí ẹ̀rọ kankan bẹ̀ ẹ lè gbọ́ pé sọ pé Ọ̀yọ́ Aláàfin lórí ìrùn gbogbo Yorùbá kò sí ẹ̀rọ kankan ní ọ̀rọ̀ yẹn Ifẹ̀ òye ẹjígìrì kẹgbẹ́ Ifẹ̀ ga olórí ayé ní Ifẹ̀ òye ká múra láti tẹ̀síwájú. Ifẹ̀ Ọ̀yọ́ àwọn náà ní orin tiwọn tó jẹ́ Ọ̀yọ́ Aláàfin Òjó Pàṣẹkẹrẹ ọmọ Àtìbà wọ́n ní kólówó gbowó wọ́n ní kí Wọ̀fà kó fẹ́ rú lẹ̀ kó má bàa da aṣọ kó má bàa da apọn ẹ ṣe fà àwọn méjèèjì lẹ̀ ọba ńlá tí ń fọba jẹ làwọn méjèèjì. Olóyè Sunday Igboho tó lọ sọ̀rọ̀ lé ààfin Ọ̀ọ̀ni kò sọ̀rọ̀ bàjẹ́ nípa Aláàfin nígbà tí olóyè Sunday Igboho dé ìlú Mọdákẹ́kẹ́ máa play ẹ̀ fún yín o mo fẹ́ kẹ́ máa gbọ́rọ̀ yín ni o nígbà tó olóyè Sunday Igboho dé ìlú Mọdákẹ́kẹ́ mo wà ń bẹ̀ nǹkan tó lè Sunday Igboho sọ́ngbà tó dé Mọdákẹ́kẹ́ kì í ṣe open kì í ṣe nǹkan tí ó farapamọ́ nǹkan tí ó jẹ́ nǹkan tí gbogbo yẹn lè gbọ́ ni ó ní olóyè Sunday Igboho wọ́n nígbà táwọn dé ààfin kábíyèsí Ọ̀jájá ìyẹn Ọ̀nìrìṣà kábíyèsí o nígbà táwọn dé ààfin wọ́n láwọn rò pé kábíyèsí máa lé àwọn kúrò ńbẹ̀ ni torí pé àwọn ti sọ̀rọ̀ kan sẹ́yìn ní ṣùgbọ́n bàbá yìí ò ṣe bẹ́ẹ̀ tìfẹ́tìfẹ́ ló fi gba àwọn ṣe rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa ṣe rí bí ẹlòmíì ṣe ronú ó dàbí wípé wẹ́ná mo lè sọ wípé ọpọlọ ẹlòmíì ó dojú délẹ̀ ni because ọpọlọ ẹlòmíì wọ́n fi abọ́ àdémú wọ́n fi dé mọ́lẹ̀ wọ́n fi dé ọpọlọ ẹlòmíì mọ́lẹ̀ kò rí atẹ́gùn rárá nígbà tí ó sọ yẹn olóyè Sunday Igboho sọ yẹn ó dẹ̀ tó sọ pé ládéládé ok tó bá wá jẹ́ wípé ọ̀rọ̀ tó olóyè Sunday Igboho sọ ńgbà yẹn tó sọ sí Ọ̀ọ̀ni tó bá wá jẹ́ wípé Aláàfin Ọ̀yọ́ lọ́wọ́ aṣọ sí so ẹ lè sọ pé kí Sunday Igboho kán mú ọ̀bẹ kán dàdé lọ́rùn kán dù which is kán fi àwọn ọba alẹ̀ wọ́n sọ jẹ́ pé ẹ̀yin tẹ̀ ń dá sí ọ̀rọ̀ lọ́balọ́ba lórí social media kì í sẹ́yìn lẹ́yìn wọn alálẹ̀ a máa bínú o kì í sẹ́yìn lẹ́yìn wọn o kábíyèsí Ọ̀ọ̀ni àti Aláàfin Ọ̀yọ́ ọba ńlá làwọn méjèèjì ọba gidi ni wọ́n àwọn kan béèrè pé kí ni ìyàtọ̀ ta lọ̀gá láàrin Aláàfin Ọ̀yọ́ àti Ọ̀ọ̀ni ṣe fa Aláàfin Ọ̀yọ́ lẹ̀ kán máa ṣèjọba àti wọn bí tán bá wà kẹ́ ẹ fi Ọ̀ọ̀nìrìṣà lẹ̀ kán náà máa ṣèjọba wọn bí tán bá wà olúkálùkù wọn ọba ńlá làwọn méjèèjì gbà tí ẹlòmíràn jáde lórí social media wọ́n ní Ọ̀ọ̀nìrìṣà wọ́n ní Ọ̀ọ̀ni ló kéré jù ìgbà tí Ọ̀ọ̀ni wa kéré wáì tí àwọn ọba yòókù nílẹ̀ Yorùbá tán fi gbà wípé Ifẹ̀ lórí ìrùnlẹ̀ káàrọ̀ òjìrè bàtàn ní Ọ̀ọ̀ni ló kéré jù Ọ̀ọ̀ni ọ̀dẹ sọ pé gbàtẹ́ sọ pé Ọ̀ọ̀ni ló kéré jù mí ìmọ̀nú encyclopedia àbí kí ni wọ́n ń pè tí wọ́n ti mọ jáde tí wọ́n sọ pé Ọ̀ọ̀ni ló kéré jù èmi ọmọ ṣùgbọ́n no matter how nǹkan tó bá ti pè ní ìṣẹ̀ṣe ẹ dákun mo fọlọ́wọ́ bá bẹ̀ wá ní mi ò ní kẹ́nìbọ̀dì má sọ̀rọ̀ sí mi o àkìtàn lèmi o mi ò ní kẹ́nìbọ̀dì má sọ̀rọ̀ sí mi ṣùgbọ́n nǹkan kí nǹkan tá a bá ti pè ní ìṣẹ̀ṣe ilẹ̀ káàrọ̀ òjíire pàápàá jùlọ lórí ọ̀rọ̀ ọba tó ba lórí ilé tó ba lórí oko tó ba
iṣẹ́ wá rí gbogbo nǹkan tẹ́ ń ṣe yẹn ǹjẹ́ ṣe mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn gan tí wọ́n kì í sí ẹ̀yà wa nílẹ̀ káàròjì ẹsẹ̀ nǹkan wò wá kò dẹ̀ sí wò kankan tán wò wá ju wípé wọ́n fi wá ṣẹlẹ́yà lọ láàrin àwọn ọmọ Yorùbá wọ́n ń wò wá kò sí nǹkan kan tán wò wá fún ju pé mi ìdárúkọ elédè kankan o ju pé wọ́n wò pé àṣé tá a bá tiẹ̀ gba Yorùbá nation ìjẹsẹ́nu wa lè kú mo kàn fẹ́ jẹ́ kí ọ̀rọ̀ yìí kọ́kàn jẹ́ bí kinní ni o torí tí bá ní kí n sọ ìtàn díẹ̀ nínú sítórì nínú sítórì olóyè Sunday Igboho ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì kan dá sí sítórì olóyè Sunday Igboho ni ẹ mọ̀ wọ́n olóyè Sunday Igboho tẹ́ ń wò yẹn bójú tẹ́ fi ń wò kọ́ ni ojú ẹ o olóyè Sunday Igboho was a reliable person àjọgbé nílùú Mọdákẹ́kẹ́ ni ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tẹ́lómi bá máa sọ alólè Sunday Igboho wà ní báyìí ló ṣe rí gbàtẹ́ ẹ̀ mọ̀ olóyè yẹn ẹ̀ mọ̀ ẹ̀ tán pè ní olóyè Sunday Igboho dáadáa tẹ́ bá fẹ́ bọ́ ìṣù olóyè Sunday Igboho ẹ̀ mọ̀ bọ̀ ní Mọdákẹ́kẹ́ kì í ṣèyẹn jakujaku kì í ṣèyẹn jalajala kì í ṣèyẹn rádaràda àní ọ lọ sọ̀rọ̀ ní ààfin Ọ̀nìrìṣà ó ní ládé kí lẹ wá fẹ́ yọkọ sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣé bórí kì í lè bá bẹ́ẹ̀ ni okay tí n bá wá tí àwọn èèyàn wá fọ́nìṣà lórí social media ṣé bórí kì í bá bẹ́ẹ̀ ni ládé aláàfin ọ̀ládé adé kìnní kan la gbé fún aláàfin ṣé bórí kì í bá bá olóyè Sunday Igboho ni orí kì í lé wọn ni ṣé kó wá dórí tiẹ̀ kó yórí kì padà kó lóun kí orí kì mọ́ èmi ò dẹ̀ rí ibi tí olóyè Sunday Igboho ti sọ wípé ẹ̀yin náà gbọ́ nǹkan tó lè sóbi ṣé àmọ́ pé tó bá jẹ́ oníjàgídíjàgan èèyàn ọ̀rọ̀ yẹn ti tó kó ní kí Sunday Igboho kan tiẹ̀ jáde síta kó bẹ̀rẹ̀ sí máa sọ̀rọ̀ burúkú but kò sọ bẹ́ẹ̀ kò sọ nǹkan kan nǹkan tí olóyè Sunday Igboho ṣe ni wípé ó tún apologize lọ́wọ́ Aláàfin Ọ̀yọ́ ẹ̀yin náà wò ó tún apologize lọ́wọ́ Aláàfin Ọ̀yọ́ pé bàbá mi ò bú yín o kí lẹ wá fẹ́ jẹ́ kí olóyè Sunday Igboho sọ wọ́n ní kí olè kọ́ dàtọ̀ wọ́n ní kó lè sáwọ́sá wọ́n ní kó lè dàtọ̀wọ́ ẹ̀lẹ́ ọ̀dàtọ̀wọ́ ẹ̀lẹ́ kílẹ̀ tó fẹ́ jẹ́ kó lè ó ṣe which means nǹkan táyìn èèyàn ń sọ lórí social media nípa olóyè Sunday Igboho ọ̀rọ̀ yìí ọ̀dẹ̀ tó wá rí bẹ́ẹ̀ orí kì í lè bàbá tí wọ́n ní wọ́n dẹ̀ kì í ládé torí ìdí èyí ẹ̀yin èèyàn wa ẹ fi ọ̀rọ̀ àwọn lọ́balọ́ba alẹ̀ lórí social media ẹ gbájúmọ̀ nǹkan míì tó bá yẹ pé ọ̀rọ̀ lọ́balọ́ba ni ó mú kí àwọn èèyàn máa pawó lórí social media ẹ sọ nǹkan tó dáa nípa wọn ẹ má sọ negative kankan nípa wọn ẹ sọ nǹkan tó dáa kò sígbà tẹ́ dé ààfin Ọ̀nìrìṣà Ọ̀jájá kábíyèsí o tílẹ̀kùn ọ̀dọ̀ wọn ò sí sílẹ̀ ìwọ tó bá fẹ́ rí kábíyèsí Ọ̀nìrìṣà ó kọ application tó bá kọ yẹn ó rìn bó ṣe yẹ kó rìn bóyá wà dé ọ̀dọ̀ àwọn tó jẹ́ press wọn níbẹ̀ yẹn ìgbà tó bá dọ̀dọ̀ press ó ti ní time tó máa fún ẹ lọ sọ́dọ̀ kábíyèsí lọ béèrè tó bá fẹ́ béèrè lọ́wọ́ wọn kábíyèsí kìíní báyìí ò yé mi o ẹ dákun tá a la gbà nínú ẹ̀yin Aláàfin nínú ẹ̀yin àti Aláàfin Ọ̀yọ́ lọ́ọ̀bẹ̀ wá dán lóhùn tó bá mọ̀ nǹkan tó fẹ́ sọ bá mọ̀ nǹkan tó fẹ́ sọ gbọ̀nà Ọ̀yọ́ lọ Ọ̀yọ́ Aláàfin Òjòpá Ṣẹ̀kẹ̀rẹ̀ ọmọ Àtìbà wà bá kábíyèsí Ọ̀wọ̀ Adé ńbẹ̀ ikú bàbá yèyè wà bá wọn ńbẹ̀ kábíyèsí o ẹ dákun o tá a la gbà nínú ẹ̀yin àti Ọ̀nìrìṣà ẹ sọ story fún wa because mi ò lè gbọ́ kí Ọ̀nìrìṣà mo ní bàbá yẹn tiẹ̀ ti wá ráàyè àyèwádà ò lè gbọ́ kí Ọ̀nìrìṣà jìgbìnìbí àti àkún òsùnmọ́lẹ̀ súnmọ́ ẹni tótó ọba aláṣẹ kábíyèsí ọba o a kì í kọ́ bá ní bẹ̀rẹ̀ a kì í kọ́ bá ní nàró a kì í rọba fín ẹni bá rọba fín ìdọ̀bálẹ̀ là ń kọ́ba o tótó kábíyèsí òye kábíyèsí Ọ̀nìrìṣà Ọ̀jájá gbàdí ọ̀tẹ̀mọ́lẹ̀ kì í sọba tó ọkàn lè dédé sọpọ̀ ọkàn dédé rí o kì í sọba tó ọkàn dédé máa lọ lójú ọ̀nà tó ọkàn dédé pàdé bóyá bàbá gọ̀ọ̀kadà lọ kì í sọba ọlọ́kadà o bóyá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó tiẹ̀ ń sọ̀rọ̀ gan lórí social media tí àkọ́kọ́ wá sáàfin fẹ̀ náà wá sí àfẹ́fẹ́ kẹtẹ kan táwọn èèyàn kan babaláwo mi kan dé ní ìyanu gbàgàgbàgàgbàgà bọ́yọ̀ ọba tiẹ̀ bọ́yọ̀ ọ̀rọ̀ pé irú ọba sẹ́ẹ̀tì ọba tiẹ̀ ní ọba Ọ̀ní ni ṣé o rò pé irú sẹ́ẹ̀tì ọba tiẹ̀ ní ọba Aláàfin Ọ̀yọ́ ni ẹlòmíì kan dé lẹ́nu gbàgàgbàgà ṣé o rò pé sẹ́ẹ̀tì ọba rẹ ní ọba Ọ̀ní àti ọba Aláàfin ni
ẹlòmíì tó jẹ́ pé ọba wọn gan lásán gan kò sẹ́ni tó dá mọ̀ èyí ó lè jáde láti inú ìlú kan á dédé mọ sọ̀rọ̀ bálabàla kò yẹ kó rí bẹ́ẹ̀ náà babaláwo a ní babaláwo lòun a ní òun ló mọ̀tàn a ní ọ̀dẹ́rẹ́sà òun ló kéré jù Aláàfin Ọ̀yọ́ ló kéré jù tó bá jáde láti ìlú tó dáa kò yẹ kó mọ sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn tó bá jẹ́ pé babaláwo tàbí oníṣẹ̀ṣe tó jẹ́ pé ọmọ nípa àṣẹṣe tó gbé dání wàá fọwọ́ lẹ́rán nígbà tó ti jẹ́ pọ̀rùn mi là lọ́yàn wọn ìgbà tó ti jẹ́ pé Elédùmarè lọ́yàn wọn wàá fọwọ́ lẹ́rán wàá mọ̀ wòran nínú àwọn kò sí nǹkan tó kàn ẹ́ nípa ọ̀rọ̀ lọ́balọ́ba anybody tó bá ń dá sọ̀rọ̀ lọ́balọ́ba lórí social media ó fẹ́ pawó ni tó bá dẹ̀ wá fẹ́ pawó sí ọ̀nà tó dáa má pawó sí ọ̀nà negative wọ́n máa sọ pé ọba Aláàfin Ọ̀yọ́ ẹjọ́ ta ló dàgbà jù náà yàtọ̀ ni ṣe rí pé ọ̀rọ̀ rá dáadáa ni ọ̀rọ̀ tí ń rùn létí ọ̀rọ̀ tí ò ṣe gbọ́ létí ọ̀rọ̀ tí ń rùn òun ni ọ̀rọ̀ tí ń rùn ni àwọn méjèèjì tẹ́lómi bá bí mí léèrè pé ta ló dàgbà jù náà ni Àtọ̀rẹ̀ àti Aláàfin Ọ̀yọ́ èsì tèmi ni wípé ẹ jẹ́ ká láàfin kó máa ṣèjọba tí wọ́n níbi tán wà kọ́ọ̀ni náà ká máa ṣèjọba wọn níbi tí wọ́n wà ó ti tán tí mo fẹ́ sọ ṣé kí n sọ pé kí Ọọ̀ni lọ jókòó sí ààfin Aláàfin Ọ̀yọ́ kọ́ máa ṣèdájọ́ bẹ́ẹ̀ ni gbogbo ọ̀run yìí tẹ́ẹ̀dẹ̀ ń dájọ́ ọ̀rọ̀ yìí tẹ́ẹ̀ ń sọ̀rọ̀ yìí ẹ lè gbọ́ wípé ọ̀rọ̀ kan jáde lẹ́nu Ọ̀wọ́adé sí Ọọ̀ni rí tọ́jú ọ̀rọ̀ búburú kò pọ́síbù ẹ dẹ̀ lè gbọ́ pé ọ̀rọ̀ kan jáde lẹ́nu bàbá Ọ̀nìrìṣà rí sí Ọ̀wọ́adé tó jẹ́ negative tọ́jú ọ̀rọ̀ burúkú kò pọ́síbù láìláì kò lè ṣẹlẹ̀ kò dẹ̀ ní ṣẹlẹ̀ láìláì so ọba Ọ̀wọ́adé ọba ńlá ni o ẹ̀yin èèyàn wa agbọ́ yìí sọ yìí ẹ ṣọ́ra yín o ẹ̀yin lẹ̀ ń dá ọ̀tẹ̀ lẹ̀ láàrin ọba méjèèjì o ẹ̀yin lẹ̀ ń sọ̀rọ̀ nǹkan táwọn kábíyèsí yàn sọ lọ́pọ̀lọpọ̀ yín sọ jáde o nǹkan tí wọ́n sọ lọ́pọ̀lọpọ̀ yín sọ jáde àwọn kan sọ wọ́n nígbà tí Aláàfin Adéyẹmí Aláàfin Adéyẹmí tó gbéṣẹ̀ tí wọ́n wà láyé wọ́n nígbà tí Ọọ̀ni rí wọn Aláàfin ṣe báyìí ọ̀tẹ̀ fún Ọọ̀ni ìyẹn ọ̀kan yìí nínú títẹ̀ fún Ọọ̀ni yẹn kọ̀ọ̀kan anybody ìgbà tí Aláàfin Ọ̀yọ́ tó àti Ọọ̀ni jọ pàdé ìyẹn Ọ̀wọ́adé Abímbọ́lá Akeem Ọ̀wọ́adé kábíyèsí o tán jọ pàdé wọ́n lọ bọ Ọọ̀ni lọ́wọ́ báyìí wọ́n ní kò tẹ̀ fún Ọọ̀ni kí lọ́kàn yín yẹn bẹ́ẹ̀ kí lọ́kàn yín sọ́ba fámìlì yín ni sọ́ba àràn yín ni sọ́ba agboolé yín ni kì í sọ́ba agboolé yín kí lọ́kàn yín yẹn bẹ́ẹ̀ kí lọ́kàn yín ẹ̀yin tẹ́ bá gbọ́ ẹ̀ńdòmí tí sọ lórí social media tẹ́ bá gbọ́dù tó ti jáde wọ́n bá rẹ̀ kì í sọ́ba àlú wọn kì í sọ́ba kan tó ṣe o ẹ̀yin lẹ́fẹ̀ẹ́ yẹ kí n máa sọ̀rọ̀ sáwọn ọba náà because mo rí ọba gẹ́gẹ́ bí ọba tó bá lé orin tó bá lóhun gbogbo ẹ má jẹ́ kí àwọn èèyàn sọ ọ̀pọ̀lọpọ̀ rò pé bí Aláàfin Ọ̀yọ́ ṣe rí lọ́ba àlú ẹlòmíì ṣe rí ni ọba Aláàfin Ọ̀yọ́ kì í sọ ọba tán ra bàtà fún tán ra bàtà sẹ́sẹ̀ rẹ̀ kó tó lè rìn kí ọba Ọọ̀ni kì í sọ ọba tán ẹ̀sẹ̀ ń yá ní nǹkan pé bàbá máa wọ kínní lọ ẹ dákun mo fọlọ́ ọba bẹ̀ wá ni ẹ bú mi o àkìtàn lèmi o ṣùgbọ́n Aláàfin Ọ̀yọ́ tótó ọba aláṣẹ kábíyèsí ọba o Aláàfin Ọ̀yọ́ kábíyèsí o ẹ mọ̀mọ́ ṣe o Ọlọ́run máa fún lórí ọ̀fẹ́ láti gbé ilẹ̀ Yorùbá láti gbé iṣẹ́ láti gbé ipò tí wọ́n yàn yín sí gẹ́gẹ́ bí Aláàfin Ọ̀yọ́ dé Akẹ̀sán tí ń ṣe baálé ọ̀rọ̀ lágbára Èdùmàrè kábíyèsí Ọ̀nìrìṣà Ọlọ́run máa fún ẹ̀yin náà ní okun àti agbára láti gbé ẹrù tí ẹrù lè rí torí ẹrù nípò ọba o ìwọ̀fà pàdé ọba lójú ọ̀nà ó ń wò wípé Ọlọ́run ti ẹ̀sẹ̀ mi náà kémi náà dàbí ẹni tí ń lọ yìí ọba wa bojú ẹ̀yìn lọ́ba ní dédérìn mọ́ wo wọ̀fà tí ń wò mí ó sọ̀rọ̀ pé ẹrù ọba sọ̀rọ̀ pé ẹrù kékeré ni ẹrù ọba ò kì í ṣe ẹrù téèyàn dédé ru o ẹrù ọba ẹsẹ̀ ẹrù téèyàn tẹ́rí sí o ẹni tí Ifá ọba yàn tẹ́lẹ̀dùmarè ọba yàn bọ́ba jọba kò ní rọ̀ lọ́rùn ṣùgbọ́n ẹni tí Elédùmarè bá yàn sórí àpèrè pé a yàn ọ́ sórí àpèrè wàláì kò sí bí ẹrù yẹn sì lè wúwo tó yóò rù pẹ̀lú rọrùn ni yóò rù pẹ̀lú ìrọ̀rùn ọba tọ́yọ́ bá fi jẹ tí ìbáṣọ ni ọba bá tọ́ sí onímọ̀ rẹ̀ rù tí ó rù tí ọmọ jábọ́ torí ẹ̀ ló jẹ́ kí n ṣàlàyé wípé ẹ bá dẹ̀ sọ pé kò sí òrìṣà nílẹ̀ káàró òjìire ọba tó bá sọ pé kò sí ṣẹ̀ṣe ọba tó bá sọ wípé ẹnìkan kò gbọ́dọ̀ sí òrìṣà mọ́ nílẹ̀ káàró òjìire pé kinní kan òun ló yé kò sí nǹkan tó kan tèmi ńbẹ̀
ṣùgbọ́n nǹkan ìbéèrè tèmi ni wípé ṣé tán bá fẹ́ fi ìyàn jọba nílẹ̀ káàró-òjìrè ṣé báíbù náà máa fi jọba náà máa fi ìyàn jọba àbí Kùránì nílẹ̀ káàró-òjìrè tèmi mọ́ o ìṣẹ̀ṣe náà fi jọba èmi ti wà mí tán ti fi ìyàn jọba rí dáadáa mo ti rí dáadáa so kò jẹ́ kí ó jẹ́ kí èmi mọ nǹkan tán ń pè ní ipò ọba nílẹ̀ káàró-òjìrè ìwọ tó bá mọ̀ wípé bí Ọọ̀ni ṣe ń ṣe àti bí Aláàfin ṣe ń ṣe kò tẹ́ ọ lọ́rùn gbà àfin wọn lọ bá wọn akọ application pé ẹ̀dá kò bọ̀ fẹ́ rí kábíyèsí Aláàfin Akíìmù Abímbọ́lá mi ò torúkọ yín pé o kábíyèsí Ọ̀wádé ẹjọ́ mo fẹ́ rí yín ìwọ tó bá mọ̀ pé ọ̀rọ̀ tí ń lọ tí ń jà rìnrìn lórí àwọn lọ́balọ́ba àti lórí ọ̀rọ̀ Ọ̀nìrìṣà kábíyèsí Ọ̀nìrìṣà kábíyèsí o gbà àfin wọn lọ kọ application letter send ẹ̀ pọ̀ fẹ́ rí wọn lọ bá wọn kẹjọ lọ sọ̀rọ̀ ṣùgbọ́n kíní kan lè mímọ́ ọba tí ń gbàdọ̀bálẹ̀ ọba àwọn Aláàfin àti Ọọ̀ni ọba tí ń gbàdọ̀bálẹ̀ ọba ẹ bá mi kọ́ba ọba tí ń gbàdọ̀bálẹ̀ ọba àwọn ọba yẹn sọ ọba kéékèèké o àwọn ọba yẹn kì í sí ọba aránù wọ́n yẹn sọba dẹ̀dẹ̀rín o wọ́n yẹn sọba onílé kan o kí wọ́n yẹn sọba onílé ẹyọ kan o tẹ́mọ̀ àwọn yẹn ẹ wo ìwọ tó o bá mọ̀ bí Ọọ̀ni ṣe tó dí ààfin Ọọ̀ni kọ́ lọ wò bó ṣe tó dí ààfin Ọọ̀ni ẹ bá fẹ́ bú mi kó bú mi o ẹni tí ó bá mọ̀ bí Aláàfin ṣe tó dí ààfin Aláàfin kó lọ wò bó ṣe tó ẹ bá fẹ́ bú mi kó bú mi àkìtàn lèmi o bẹ́ẹ̀ bá bú mi bẹ́ẹ̀ dẹ̀ bú mi kò sí nǹkan tó kàn mí ṣùgbọ́n mi ò ṣàlàyé tèmi ń sọ tèmi ọba Láàfin Ọ̀yọ́ àti ọba Ọọ̀ni wọn ẹ̀ sọba rádaràdà ńlẹ̀ káàró-òjìrè o ire o. Renix Shop Limited ilé iṣẹ́ tí ń ṣe tegbòtegbò nílànà ti gbàlódé fún ìtọ́jú ara láti lè fara lókun gbá yágíyágí mú kọ̀tìkọ̀tì kùdìẹ̀kudiẹ ohun tó ń ṣeni nínú ẹ̀jẹ̀ iṣan àti omi ara láti lé wọn jáde ní wàràǹṣeṣà àsìkò yìí gan ni wà tó mọ̀ wípé àlàáfíà ó ju ohun gbogbo lọ gbogbo kòókò jẹ́jẹ́ ká lọ kábọ̀ ara ní fàbọ̀ sí tọ́jú ara ó ṣe pàtàkì fún gbogbo ẹ̀dá ádámọ̀ torí ìdí èyí lọ́dún ṣe gbé ilé iṣẹ́ Renix Shop Limited kalẹ̀ tí wọ́n ṣe ìtọ́jú ara nílànà tewétegbò ìgbàlódé ṣẹ̀wárí ìlò yìí káàkiri gbogbo àgbáyé ni wọ́n ti ń pín tí wọ́n ti ń tà. bẹ́ẹ̀ sì ni àṣẹ alábàásí gbogbo diaspora má jẹ́ kí wọ́n ròyìn ògùn yìí fún ọ láyìnlá ìwọ gbọgbọ gbìyànjú láti nípìn bẹ́ẹ̀. iléeṣẹ́ Renix Shop Limited wà nípìnlẹ̀ Ògùn Ìjẹ̀bú Òde ni wọ́n wà ní Òde Olówó complex Òde Olówó street adjacent Lamako water off Olisa road Ìjẹ̀bú Òde Ogun State Nigeria. ẹ mọ̀ pé 0801066971156 07054489346 07053356434. ẹ sì tún lè pe aláṣẹ àti olùdarí Renix Shop Limited sórí nọ́mbà yìí +1-832-898-9610. àlàáfíà ní ṣàtọ́kùn fún ìlera.